Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Mo rántí ìgbà tá a kéré, a máa ń kọrin kan. Wọ́n á ní àsìkò kérésìmesì, wọ́n á ní kérésìmesì, kérésìmesì dé, kérésìmesì dé, àbí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem. Àtúnkọrin ẹlú agogo, kérésìmesì ẹlú agogo, ẹlú agogo, olùgbàlà dé o, ẹlú agogo. Fún ìgbàlà aráyé, olùgbàlà wa káàbọ̀. Ìgbà tá a kéré ni mò ń try láti sọ yìí. Ṣùgbọ́n nígbà tí a wá dàgbà tí a bẹ̀rẹ̀ sí ní kọ́, Ifá ní tá a bá jẹ́ akọ́sìn, ọ̀sìn mú kí Ọlọ́run. Ifá ní ẹ̀là nìkan ní ṣọmọ bíbí inú Olódùmarè. Kí ni mò ń gbìyànjú láti sọ ni pé àwa gẹ́gẹ́ bí ọmọ Oòduà lénìí, mo jókòó mo kàn rò pé ní bí igba ọdún sẹ́yìn, àwọn baba ńlá wa, ǹjẹ́ àwọn baba ńlá wa tiẹ̀ ṣe kérésìmesì? Ẹ rí i pé ayé wa, àwa náà bà ayé wa jẹ́ lénìí. This is our own. Ẹ̀là títí wa rèé, ẹ wo kọ́pì. Ẹ̀là wa dẹ̀ ti exist 1000 years kọ́tẹ̀ tó ná bí Jésù. Ẹ wo títí wa. Tiwa rèé o. Wọ́n wá sọ́dọ̀ wa, wọ́n ṣe copyright, wọ́n dẹ̀ suppress wa lénìí. Wọ́n suppress wa lénìí. Wọ́n suppress wa, inú wa dẹ̀ ń dùn. À ń celebrate bọ́n ṣe bà ayé wa jẹ́. Ẹ wò ẹ̀là ní. So tẹ́ bá ní wọ́n fake ẹ̀ ni mo ṣe fẹ́ kẹ́ rí. Ta lẹ rí? Odùduwà. Ta lẹ rí? Wọ́n ní transfiguration. Ó wà nílùú òyìnbó. Ta lẹ rí? Ṣàngó. Ó dára láti pàgọ́ mẹ́ta, ọ̀kan fún ọ, ọ̀kan fún Mósè, ọ̀kan yòókù f'Èlíjà o, ọ̀kan yòókù ẹ̀là mímọ́. Ẹ wò ta lẹ rí? Wọ́n ní àwọn àgbà, wọ́n ní transfiguration, àbí kí lẹ rí? Transfiguration seeker. Ṣé ẹ rí? So which means pé àwa ọmọ káàárọ̀ àjíire, àwa gangan ni òyìnbó, àwa gangan náà gbógun tì. Àwa gangan, àwa ni wọ́n gbógun tì lénìí. Àwa ni wọ́n fi ẹ̀sìn wọn, àwa ni wọ́n fi gbógun tì. Ṣé ẹ rí báyìí? Àwa ni wọ́n fi gbógun tì lénìí. Àwa náà fi gbógun tì. So àwa gangan, àwa náà fi gbógun tì lénìí. Ìdí tí mi ò ṣe tíṣe Egyptian religion mọ́ nìyẹn. Because tí n bá ń sọ ìtàn Ross, mi ò mẹ́ni tí mo fẹ́ fi wé nínú history mi. Ṣé ẹ rí báyìí? Ṣé ẹ rí? Did you see? Àwa ọmọ Oòduà, àwa ni wọ́n fi ẹ̀sìn yìí, àwa ni wọ́n fi suppress. Àwa a ní láti ronú. We need to think. Because tẹ́ bá sọ pé kò rí, tẹ́ bá ní mo forge ẹ̀, mo ṣe show Ṣàngó, ṣé mo ìṣá lè forge eléyìí? And I didn't forge this. I cannot forge this. Tẹ́ bá ní okay o, this is ancient artifact tí wọ́n jí ní ọ̀dọ̀ wa. Tí wọ́n jí. So tó bá sọ pé ọ̀kan fún ọ, ọ̀kan fún Mósè, ọ̀kan fún Elijah. That's why Elijah ò ní any historical proof nìyẹn. Which means pé Ṣàngó àti Odùduwà òun ni wọ́n change sí Elijah. This is it. So tá bá la ń celebrate kérésìmesì òyìnbó lè ní ṣe rí pé ayé wa à ń celebrate pé wọ́n bà ayé wa jẹ́. À ń celebrate pé wọ́n tẹ̀ wá rì. Tán bá fẹ́ràn wa, ǹjẹ́ wọ́n máa change ìtàn wa? Ǹjẹ́ wọ́n máa wá tútàn wá jẹ láti kékeré láti kọ́ titi wa? Ǹjẹ́ wọ́n máa change ọpọlọ wa láti kékeré láti kọ ẹ̀yìn sí titi wa? Tán bá ń ṣe ọdún ẹ̀là lénìí, àwọn èèyàn wa kò sẹ́ni tó máa ṣe ọdún o. Tán bá ń ṣe ọdún ẹ̀là, kò sẹ́ni tó máa ṣe. Ẹ máa ní pé idol ni. Tí Ifá bá sọ pé gbogbo ọdún tó bá ní láyé là ń ṣe, Ifá ò sọ̀rọ̀ nípa Christmas torí kò sí àwọn baba ńlá wa ò mọ nǹkan tó ń jẹ́ Christmas. Ọdún tó bá ní láyé tí Ifá ń sọ òun ni ọdún Ògún
Ṣàngó. Ọdún tí Ifá ń sọ òun ni ọdún Ògún Ṣàngó. Tó bá wọ́n ṣe ìṣẹ̀ránsìn, wọ́n máa ṣe ọ̀sẹ̀ Ọbàtálá ní bóyá 2 weeks time. 40 ọjọ́ ni wọ́n máa fi ń ṣèṣẹ̀ra òrìṣà ńlá. Ẹ wò báyìí nǹkan tẹ́ ń dọ́pè fún wa ní Jésù ọmọ Màríà rèé o. Ẹ wo títí wa o. Ẹ wo títí wa. Wọ́n gba tiwa lọ́wọ́ wa. Ọ̀rọ̀ wa dàbí Egúndọlá tó fẹ́ eégún lé bàbá tiẹ̀ sílẹ̀, tí ayé Egúndọlá bí Ifá ṣe sọ wọ́n ní ayé Egúndọlá bàjẹ́ porogodo. Look at it. Tẹ́ bá ní mo purọ́ òun ní. Torí àwọn kan aláìgbàgbọ́ ni wọ́n lè sọ pé a ṣẹ̀ṣẹ̀ lọ gbẹ́ ère yẹn tá fẹ́ fi tàn wá ni. So ẹ̀ la àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe tó máa ń pè nínú Ifá yẹn. Ṣé òyìnbó ló kọ́ wa? Òyìnbó ló ẹ̀ṣẹ̀ wá kọ́ àwọn babaláwo pé tán bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ kán ní àbọ̀rú àbọ̀yè. Ṣé ẹ rí Trinity tí wọ́n ń sọ yẹn inú Ifá gangan ni wọ́n ti jí. Ifá gangan ni Trinitarian. The real Trinitarians are babaláwo. Àwọn babaláwo gangan ni Trinitarian. Àwọn babaláwo gangan ni Trinitarian. Babaláwo ni Trinitarian. Because babaláwo ni Trinitarian. Wọ́n ní baba, ọmọ àti ẹ̀mí mímọ́. Tẹ́ bá fẹ́ gbọ́ ohùn Olódùmarè, Ifá ni ohùn Olódùmarè. Lẹ́yìn tí ẹ̀ láti gòkè lọ sóde ọ̀run, wọ́n máa sọ pé ẹ̀là rọ̀ wá, ẹ̀là rọ̀ wá, ẹ̀là rọ̀ wá. Tó bá ní pé ẹ̀là rọ̀ wá, ẹ̀là rọ̀ wá, ẹ̀là rọ̀ wá lẹ́ẹ̀mẹ́ta, wá wá ní Ifá rọ̀ wá, Ifá rọ̀ wá, Ifá rọ̀ wá, Ọ̀rúnmìlà rọ̀ wá. Tó bá ti pé ohùn Olódùmarè lẹ́gbọ́n yẹn, mẹ́ta lọ́kan ó wá nìyẹn. Tẹ́ ẹ̀ bá ní kí ẹ̀là rọ̀, Ifá ò ní sọ̀rọ̀. Ibi tí wọ́n ti jí Trinity nìyẹn. Ṣé ẹ rí báyìí? So tabala ń ṣọdún ọlọ́dún, tá a pa títí wa tì, ẹjọ́ àti ojú tí là ń sìn o. Ṣe rí ìgbà tójú dúdú yẹn, Ifá sọ pé àsìkò tí a kò mọ̀ yẹn, ìgbà ìmọ̀ Ọlọ́run máa ń fojú fò dá o. Ṣùgbọ́n tá a bá ti mọ́tò yìí náà ta dẹ̀ sọ pé ẹrú la fẹ́ máa ṣe. Wá o, ìyà ó jẹ pákíà. Egúndọlá wọn ló fi eégún lé bàbá ilẹ̀ sílẹ̀, ó wá lọ ń bọ eégún lé bàbá oníbàbá. Wọn láyé Egúndọlá wọn ló bàjẹ́ porogodo. Ayé Egúndọlá ó bàjẹ́. Ẹ wo títí wà. Èmi ò bìlí Egyptology ìranu kankan, torí àwọn babalá mi wọn ń bọ anybody tó ń jẹ́ Ọ̀rọ̀s. Wọn ò bọ Ọ̀rọ̀s ní family ìran mi. Ìran mi ò bọ Osiris. Kò sẹ́ni tó ń jẹ́ Osiris nínú Ifá, kò dẹ̀ sẹ́ni tó ń jẹ́ Ọ̀rọ̀s. So ìyẹn ò kan èmi. Ṣé ẹ rí báyìí? Ẹ̀là ọmọ Òyígí, òun ni Òyígí bí, tí Òyígí ò mọ ọkùnrin. Ẹ̀là tó bá lọ sílé Ifá wá ní ẹ̀là ṣogbóṣogbó, ẹ̀là ṣatọ́ṣatọ́, àbí ẹ̀là rọ̀, wọ́n ní kẹ̀là kó rọ̀ wá. So nǹkan tí mo wá sọ nìyẹn, ká lè mọ̀ pé kí àwa ọmọ Oòduà ká bẹ̀rẹ̀ sí ní máa fúnra wa ní ọpọlọ. Ká rí pé àwọn òyìnbó yìí wọ́n wá bayé wa jẹ́ ni. Ká rí pé lénìí wọ́n wá sọ pé àwọn ni ṣúsìn, àwọn ni ẹni tí wọ́n yàn. Wọ́n wá sọ pé àwa à ní láti wá tún tẹ̀lé ayédèrú tí wọ́n dá ká tó lè rí ìjọba ọ̀run wọ̀. A ní láti tẹ̀lé ayédèrú tí òyìnbó gbé wá fún wa ká tó rí ìjọba ọ̀run tóyìnbó dá fún wa. Ìjọba tóyìnbó ọ̀run, òyìnbó ló dá ìjọba ọ̀run yẹn o. A máa tẹ̀lé ayédèrú wọn ká tó lè wọ ìjọba ọ̀run. A máa tẹ̀lé ayédèrú tóyìnbó gbé wá kí a tó lè wọ ìjọba ọ̀run tí òyìnbó ṣe. Èmi kàn fẹ́ sọ fún àwa ọmọ Oòduà ni o. Time tá wà yìí ò ń ṣe time tá láti máa tọra wa jẹ mọ́. Time to face reality. Time to face reality. Ká rí pé wọ́n tàn wá ni, a dẹ̀ ní láti tanra wọn mọ́. Tán bá ń tàn mí, mi ò ní láti tan ara mi. Mo fẹ́ tún fi nǹkan kan hàn ni. Kán tó dá tiwọn lẹ̀, wọ́n wá sọ́dọ̀ wa, wọ́n jí gbogbo ẹ̀ gbé. Àwa ní eléyìí ní ilẹ̀ wa. Ó wà ní UNESCO site wọn o. We have this. Lénìí gbogbo wa máa sọ pé idol lélẹ̀, àbí kí la máa sọ pé lè jẹ́? Ní idol ni. Àwa ti ní eléyìí, ṣe rí bó ṣe pẹ́, bí mo ṣe máa sọ pé first abẹ́ rẹ̀ á dé lórí ẹ̀. Tẹlifíṣàn àkọ́kọ́ kò lè wà attractive. TV tó ń ti kọ́kọ́ ṣe kò lè wà attractive. TV àkọ́kọ́ ń sè kò lè wùyàn mọ́. The modern TV la máa wùyàn. Náà ẹ̀ṣẹ̀ ṣe lè 1970 ni wọ́n ṣe lè. So wọ́n tàn wá ni. So àwa ni ká má tanra wa jẹ mọ́.
so mo tiẹ̀ jókòó mo kàn rò ni tó bá ní ọdún tó bà láyé là ń ṣe tó Ifá bá sọ bẹ́ẹ̀ Ifá ò sọ̀rọ̀ Christmas mi ò against ẹ̀yin tẹ́ ń ṣe Christmas ò bọ̀ mo kàn try láti sọ fún yín pé defeat yín lẹ́ ń ṣe ẹ̀ ń celebrate kí wọ́n ṣẹ́gun yín you are celebrating your defeat ẹ̀ ń celebrate pé wọ́n ti conquer yín ìtumọ̀ yes tẹ́ bá lọ mọ̀ ìtumọ̀ Caesar ìtumọ̀ gospel ni good news pé Caesar ti ṣẹ́gun àwa èèyàn dúdú that is the original mentor mi òyìnbó ló sọ fún mi orí ilẹ̀ tí mo máa wọ̀ sùn ni mo wà yìí I'm coming so tó bá wù wá we need to reset our brain time for proper brain resetting and kẹ́ẹ̀jú gbogbo òrìṣà àwọn òyìnbó yìí kẹ́ẹ̀jú fún wọn give them back their òrìṣà yes ọdún ẹ̀là lọ́dún títí wa àwa ò mọ kankan tó ń jẹ́ Christmas tó wọn bá wá colonize wa ṣá máa ṣe Christmas wọn ní gbogbo ọdún tó wà láyé ní Ifá ò sọ̀rọ̀ iléyá because we don't àwa ò mọ Allah tó bá jẹ́ ẹ̀sìn wa ni ó yẹ kí Ifá sọ fún wa Muhammed kọ ìwé ó dẹ̀ sọ pé òun ni wọ́n yàn ó dẹ̀ sọ pé òrìṣà ìdílé tèun ní kí gbogbo ayé máa sìn pé tó bá ti sìn nìkan ló máa ní ojúre lọ́dọ̀ Allah àwọn Róòmù náà kọ̀wé wọ́n láwọn ní ọ̀nà sí Jèhófà baba ńlá títí wọn so bẹ́ẹ̀ náà ni àwa náà ní odù mímọ́ tiwa tó fi ọ̀nà láti bá Olódùmarè jọba àáfàá kan ìgbà tó kí Allah fún mi ó ní ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run mo wá sọ fún àáfàá yẹn pé àjọkẹ́ tó sọ yẹn ṣé wọ́n ń pe àjọkẹ́ ní ilẹ̀ lárúbáwá àbí ṣé wọ́n ń jẹ́ àṣàkẹ́ ní ilẹ̀ lárúbáwá so ń gbà tẹ ṣe bọ́dọ̀ wa ṣe boríkọ oríkì lọ́dọ̀ wa làjọkẹ́ àtàṣàkẹ́ so báwo ni Allah ṣe wá di àṣàkẹ́ àti àjọkẹ́ ṣe rí báwọn èèyàn wá ṣe ń ta ogún ìbí wọn báwo ni Allah ṣe di àjọkẹ́ àti àṣàkẹ́ because tó bá dé ilẹ̀ lárúbáwá tó bá sọ pé àjọkẹ́ tó bá láṣàkẹ́ àwọn alárúbáwá wá béèrè pé kí ni ìtumọ̀ ẹ̀ so báwo ni Allah ṣe wá di àjọkẹ́ àti àṣàkẹ́ mo wá béèrè lọ́wọ́ àfáà yẹn pé nínú àwọn òrìṣà ló pe Allah ní àṣàkẹ́ ṣé ànábì mọ́mọ́ ló pe Allah ní àjọkẹ́ ni àtàṣàkẹ́ ni àfáà náà ò dá mi lóhùn dì sí o mo wá béèrè lọ́wọ́ àfáà yẹn pé olórúkọ ẹgbàágbèje tán lọ́lọ́run iye tó Olódùmarè wá ń jẹ́ yẹn 1400 names mo béèrè lọ́wọ́ àfáà yẹn pé ṣé ànábì Ibrahim ló kì àbí Dáúdà àbí Sulaiman àbí Musa àbí Yísá àbí mọ̀mọ́ èwo ló kì nínú wọn àfáà yóò dá mi lóhùn àjànàkú ńlá tó kọjá mo rí nǹkan fèrè ó ní nǹkan tó rọ̀ mọ́ so mo wá béèrè lọ́wọ́ àfáà yẹn pé ìtàn wo ló ṣẹlẹ̀ nílẹ̀ lárúbáwá tí wọ́n fi ń pe gbogbo oríkì yẹn mọ́ Allah torí nínú ìṣẹ̀ṣe wa gbogbo ó ní ìtàn ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ event ni so àwọn irúnmọlẹ̀ wọ́n ní 1400 testimony nípa Olódùmarè 1400 testimony olórúkọ ẹgbàágbèje ṣe bí igba ló ẹgbàá ẹjọ́ kí ló ń jẹ́ ẹgbàá igba kọ́ lẹ́gbàá 2000 méje ó jẹ́ 14,000 olórúkọ ẹgbàágbèje so 14,000 àwọn irúnmọlẹ̀ ní 14,000 testimony 14,000 ẹgbàá igba méje ni mo pè not 1,000 wọ́n ní 14,000 testimony nípa Olódùmarè òun náà sọ pé olórúkọ ẹgbàágbèje ni bàbá wọn 14,000 testimony ni wọ́n ní nípa Olódùmarè ìyẹn àwọn irúnmọlẹ̀ tẹ́ ní wọn ò mọ Ọlọ́run ni o 14,000 òun ló bring 14,000 names 14,000 events tó ṣẹlẹ̀ ní àwọn irúnmọlẹ̀ fi fún Ọlọ́run ní 14,000 names Allah ní 70 names báwo ni Allah tó lórúkọ 70 nínú Quran ṣe máa wá di Olódùmarè kò possible now Jèhófà elórúkọ mélòó ni Jèhófà ní gbogbo orúkọ tá a kà nínú Bible tí Jèhófà ní kan bóyá ló pé 50 so báwo lẹ ṣe máa convert Olódùmarè fún báwo lẹ ṣe máa sọ di Ọbàtálá báwo lẹ ṣe máa sọ di Ògún báwo lẹ ṣe máa sọ di Ṣàngó it is very wrong ìyẹn ló ń pè ní ìwà ọmọ àkótí létà mo ṣẹ̀ wá rí pé àti Muslim àti Christian àwa méjèèjì la níṣòro àwa tán bí sí Christianity àti Islam àwa méjèèjì la níṣòro la sọ ìṣẹ̀ṣe wa di ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ẹ̀sìn ẹlẹ́sìn aṣọ di titi wa àwa pàtiwàtì àwọn baba ńlá wa ló kí wọ́n ní 1,000 olórúkọ ẹgbàágbèje lọ́lọ́run mi Jésù ò mọ oríkì Ọlọ́run yes ànábì ò mọ̀
tó bá mọ̀ tẹ́ bá lọ lẹ̀ lárúbáwá kẹ́ lọ kì bóyá wọ́n kì yàn bẹ̀. Yes, àwọn Júù òun koríkì táìmù ọmọ shine your eyes lélẹ̀. Ọmọ shine your eyes kì í ṣọ̀rọ̀ paper work mọ́. Ọmọ shine your eyes béèrè lọ́wọ́ àwọn àfáà yẹn pé ṣé wọ́n ń kí oríkì nílẹ̀ lárúbáwá àbí wọ́n ń kí ní ilẹ̀ Júù ibi tẹ́ ní Jésù ti wá àti ànábì, ṣé wọ́n ń kí oríkì ńbẹ̀? Wọn ò kí oríkì ńbẹ̀. Àwọn irúnmọlẹ̀ lólóríkì wọ́n dẹ̀ ní olórúkọ ẹgbàágbèje, oríkì ẹgbàágbèje ni wọ́n fẹ́ lẹ̀ dá wọn. Ẹ wá sọ pé Yahweh kọ́ yàyà ni kì í ṣe Yahweh nìkan, yàyà òun ni. Yahweh olóríkì, ìran Yahweh olóríkì. Òyìnbó dẹ̀ ni Yahweh, ṣáwọn òyìnbó ń koríkì ni? Òyìnbó kì í koríkì. Gbogbo orúkọ àwọn hero Kòránì àwọn Árábù ni. Mo ń wo bàbá wa kí lorúkọ bàbá yẹn tó máa ń ṣe Yorùbá nation yẹn, orúkọ wọn sápá mi lórí ìsìn àáfàá yẹn, mi ò wá rántí mo tún bá gbogbo orúkọ wọn sí. Wọ́n ní àti ìdù àti rọ̀kìbù, wọ́n láwọn ló ń kọ iṣẹ́ wa sílẹ̀. Ìṣọ̀mùfẹ́ rẹ̀ nìkú lọ́jọ́ náà pé so àwọn alárúbáwá gan ló tún kọ gbogbo ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. Wọ́n ní ká rántí àtúbọ̀tán èdè wa ni. Wọ́n ní ṣùgbọ́n akadẹ̀ mọ̀ pé àti ìdù àti rọ̀kìbù àwọn ló ń kọ iṣẹ́ wa sílẹ̀. Àti ìdù àti rọ̀kìbù orúkọ bo ní ṣé orúkọ wa ni rọ̀kìbù àti àtìdù, ṣùgbọ́n nínú tradition tiwa òjìji wa ló ń rìkọ́dù nǹkan tá à ń ṣe. Kò sátìdù kankan tó ń rìkọ́dù anybody. Òjìji tọ́lọ́run ti dá mọ́ wa bí mo ṣe ń ṣe báyìí, mo ṣe ń jẹun lóúnjẹ, mo ṣe ń tọ̀ lóúntọ̀, mo ń parọ́ báyìí, mo bá mi parọ́, mo bá ń tọ̀. So tó bá di ọjọ́ àlìkì á mọ̀ bọ́n ṣe sọ. Tá bá díwájú Olódùmarè gbogbo nǹkan tá a ṣe ojú ẹ máa hàn láyà tiwa ni. Kò sọ àtìdù kankan tó ń kọ kankan. Òjìji ẹ ló ń wò ẹ́. Òjìji ẹ ló ń wò, òjìji tèmi ló ń wò mí. Bí mo ń fọṣọ ń bá mi fọṣọ, bí mo ń tọ̀ ìjọ́ tí mo ti dé ayé mo ṣe ń sunkún gbogbo nǹkan tí mo ń ṣe lájijọ́ ń ṣe. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé so tí àwọn àáfàá tó sọ pé àwọn Ògún kíní kan ó bú wọn dáadáa tán, ó wá ní Allah ọba tó lọ kẹrin kése, ó kí Allah gan, ó kí gbogbo oríkì tó tiẹ̀ kí Allah gan oríkì Ọbàtálá ni. Oríkì Ọbàtálá ni àtọ̀rúnmìlà. Mo wá béèrè lọ́wọ́ àfáà náà ò tí fún mi lésì dì sí i. Mo ní gbogbo oríkì tó lọ kése yẹn, mo nídìí àwọn ẹsẹ̀ Koran tó ti yọ, torí gbogbo oríkì yẹn inú ẹsẹ̀ Ifá ló wà. Àti àwọn 419 gospel artist, àwọn gospel artist 419, yes tí wọ́n lọ́wọ́ lọ koríkì Jésù tán ti fi make owó tán fi kọ́lé tán fi ṣe gbogbo ẹ̀. Mo ní the Bible verse tí gbogbo oríkì yẹn ti wá. They should show proof ẹ̀. Ibẹ̀ tá a máa mọ̀ pé scam ní gbogbo eléyìí, ṣùgbọ́n gbogbo oríkì pátá ó wà nínú Ifá. Ó dùn mí gan pé mi ò mú fóònù yẹn dání. Ǹbá fún yín kẹ́sì ẹ̀wọ̀ oríkì òrìṣà ńlá ó ju 1000 lọ nínú Ifá. Kẹwàá tún tọ̀rúnmìlà náà bó ṣe lọ bẹ́ẹ̀. So because nǹkan tẹ́ ẹ̀ rí nínú ìwé tí wọ́n kọ fún yín tẹ́ ẹ̀ dẹ̀ convert ẹ̀ jí Ifá ẹ̀ fi ń promote ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀ wá fi ń ba ayé ara yín jẹ́. Yes, ìṣẹ̀ṣe ti yín táyì bẹ́yẹ ká bẹ̀rẹ̀ sí ń lọ ọpọlọ wa. Báwo la ṣe máa fi ìṣẹ̀ṣe wa láti a lo ìṣẹ̀ṣe wa láti kọ́ńkà ìṣẹ̀ṣe wa. Gúrùpù tí mo wà máa yẹn ni pé kérúbù nìkan ṣoṣo, kérúbù nìkan ni church tó ń promote tradition. Mo wá sọ fún máyẹn pé ọ̀nà wo ni kérúbù fi ń promote tradition. Tí kérúbù bá lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n convert oríkì Ọbàtálá, Ògún, Ṣàngó, Ọya, Ọ̀ṣun, Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ àti òrìṣà oko gbogbo wọn tí wọ́n convert ẹ̀ fún Jésù, ṣé tradition náà fi promote àbí wọ́n fi promote Yahweh? Ní kérúbù ṣọ́ọ̀ṣì ẹjọ́ Michael mímọ́ wá lòdà kan náà sọ wọ́n júbà Ògún bẹ́ẹ̀ wọ́n júbà Ṣàngó bẹ́ẹ̀ ni. So kérúbù lo energy ìṣẹ̀ṣe láti lead àwọn èèyàn astray kúrò ní ìṣẹ̀ṣe ni. Mo wá sọ fún kérúbù yẹn, mo níṣẹ́ rí gbogbo nǹkan tẹ́ ń sọ pé kérúbù ń ṣe yẹn kò yàtọ̀ sí kí wọ́n inject spam. Ṣé mo pé àgùntàn tí àgbò bá bá àgùntàn sùn bí Ọlọ́run ṣe ṣe, tí àgbò yẹn bá bímọ, tí àgbò tó bá bá àgùntàn sùn bọ́lọ́run ti ṣe dá pé àgbò ni kó máa bá àgùntàn sùn kó máa bímọ. Tí àgbò yẹn bá bí abo 5, 10, gbogbo àgbò yẹn máa gentle they are going to be gentle like dove. Ṣùgbọ́n tẹ́ bá wá da spam báwọn òyìnbó ṣe ń ṣe crossbreeding, ẹ wá lọ fi spam ewúrẹ́ kẹ́ fi crossbreed àgùntàn.
àgùntàn yẹn ò lè bí ọmọ tó máa rìn dìn mọ́. Ẹ kàn rí i pé ó lè jọ àgùntàn díẹ̀ bọ̀tẹ́ á máa hùwà ewúrẹ́. Bẹ́ẹ̀ ni crossbreeding bí kérúbù ṣe rí nìyẹn. Yes, product tí kérúbù produce nínú pé wọ́n mix ìṣẹ̀ṣe mọ́ ẹ̀sìn ẹlẹ́sìn, ẹjọ́ ṣó gbé ìṣẹ̀ṣe ga? Kò gbé ìṣẹ̀ṣe ga. So tán bá ní kérúbù nìkan ló ń ṣèṣẹ̀ṣe, kérúbù kì í ṣe ṣọ́ọ̀ṣì ṣẹ̀ṣẹ̀. Ṣé rí ìgbà tí ojú wa dúdú táwa ò rí ìjọ Ọ̀rúnmìlà, ṣé mọ̀ pé wọ́n ti ń ṣe ìjọ wọ̀nyẹn ti wà tipẹ́tipẹ́? Ṣé mọ̀ pé ìjọ wọ̀nyẹn ti wà tipẹ́tipẹ́? Ìjọ wọ̀nyẹn ti wà. Mo rántí ìgbà tí mo wà ní school, ìjọ Ọ̀rúnmìlà tí n bá lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní kínígbà yẹn, ìjọ Ọ̀rúnmìlà ò sí bí ọ̀rẹ́ mi ń gbé ń bẹ̀. Ṣùgbọ́n mo máa ń bú wọn, màá ní àwọn tí ò mọ̀ Ọlọ́run, àwọn mo máa ń bú wọn ní mi ìwọ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n sì tí ayé kíní ti dé, tá ti bẹ̀rẹ̀ sí ń ṣe kíní, ayé social media, tá ń rí live video, táwọn náà wá ń show live video nǹkan tó ń ṣe ń bẹ̀, làwa rí pé irọ́ là ń pa, pé number one ẹ̀là kì í ṣe Jésù. Ìjọ Ọ̀rúnmìlà ni mo ti mọ̀. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń wo ìjọ Ọ̀rúnmìlà, mo rí pé ẹ̀là wọn kì í ṣe Jésù. Wọ́n ṣe ń bọ ẹ̀là yàtọ̀ sí wọ́n ṣe ń bọ Jésù o. Ìjọ Ọ̀rúnmìlà náà ni mo ti mọ̀ pé gbogbo eléyìí tá máa ń sọ pé kérúbù, sẹ̀lẹ̀ àti CAC ike àwọn ìjọ tó ń gbé ìṣẹ̀ṣe ga. Ìjọ ẹ̀ mo mọ̀ pé wọ́n ò gbé ìṣẹ̀ṣe ka ju pé àwọn ṣọ́ọ̀ṣì mẹ́tẹ̀ẹ̀ta gan wọ́n tún kó bá ìṣẹ̀ṣe ni. Wọ́n bi ìṣẹ̀ṣe wó. Yes, torí agbo wo lẹ wá fi pèèyàn sí? Ẹ pé wọ́n ságbo ẹ̀là mímọ́, ẹ pèèyàn ságbo Rome, agbo Roman government. Ẹ wá sọ pé ẹ ṣiṣẹ́ fún Olódùmarè. Ẹ ṣiṣẹ́ fún Olódùmarè o. Ẹ ṣiṣẹ́ fún àwọ̀ tó kó yín lẹ́rú ni. Yes, mo ń bọ̀, mo tún fẹ́ show kíní ìpadà kẹ́ fi bọ̀ yẹn kí n fi parí ọ̀rọ̀ mi. I'm using this to agbo Roman government lẹ ṣiṣẹ́ fún náà. Ẹ ṣiṣẹ́ fágbo. Tó bá yẹ kó ẹ ṣiṣẹ́ ni kò yẹ ká go straight now. Ẹ fi nǹkan lead wa kúrò nínú ìṣẹ̀ṣe wa, ẹ wá sọ pé ẹ ṣiṣẹ́. Agbo Roman government lẹ ṣiṣẹ́ fún. Agbo Roman government. Àwa di ìgbàlà nínú fáwa o. Ẹ̀là wa ló jẹ́ ìgbàlà. So ẹ dẹ̀ ṣiṣẹ́ fún torí ẹ kó yàn sẹ́là. Ẹ kó yàn ní àwọn tó ń bọ ẹ̀là gan. Ẹ sọ pé idol ni wọ́n, idol worship alẹ́ pè wọ́n. So báwo lẹ ṣe wá ń sin ẹ̀là? Stop fooling yourself. Ó ní. Agbo ta lẹ kó yàn sínú méjèèjì? Agbo wo ni kérúbù, CAC àti sẹ̀lẹ̀ lead èèyàn sí? Agbo wo nínú àwọn nínú agbo, ṣé agbo ilẹ̀ lead àwọn èèyàn sí ni? Ṣé agbo ẹ̀là lẹ lead àwọn èèyàn sí? Àbí agbo ṣiṣẹ́ bọ́ ṣe bẹ́ẹ̀ tó gbé wá rèé? Àbí ẹ gbé àwọn èèyàn ẹ ní ẹ lo ìṣẹ̀ṣe, ẹ fi kó wa kúrò nínú agbo ẹ̀là, ẹ fi kó wa lọ sínú agbo ṣiṣẹ́ bọ́gà. Ẹ wá sọ pé ẹ̀yin nìkan lẹ ń pọ́ṣẹ̀ṣe lé. Báwo lẹ ṣe pọ́ṣẹ̀ṣe lé? Ẹ kó bá ìṣẹ̀ṣe, ẹ kó bá ìṣẹ̀ṣe, ẹ kó wa kúrò nínú agbo ẹ̀là títí wa, ẹ kó wa lọ sí agbo ṣiṣẹ́ bọ́gà. Ẹ dẹ̀ lo ìṣẹ̀ṣe, ẹ fi kó wa lọ. Mo ṣe tún ṣó ẹ̀ lẹ́ẹ̀kan. Tẹ bá tún nírọ́ ni mo ń pa, mo ṣèjẹ́ òní. Ìlú wa náà ti gbélé lọ lóyìnbó. Ìjọ tí mo kọ́kọ́ rí kò yé mi, you see? Ta lẹ rí? Ẹ̀là wa rèé. Ta lẹ rí? Wọ́n ní transfiguration, Ṣàngó. Àbí Oṣé kọ́ lẹ rí yẹn? Oṣé ni nǹkan tó ṣe wó Ọ̀yọ́ nìyẹn, Odùduwà nìyẹn. Àgbà mẹ́ta nìyẹn tó sọ pé ẹ̀ ń kọrin kan ó dára láti pàgbọ́n mẹ́fà, ọ̀kan fún Mòsè, ọ̀kan rí Fèlíjà. Transfiguration ní ìgbà tí bàbá mi ẹ̀là tó paradà ní, tó lọ sórí òkè paradà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn ẹ̀, àwọn tó yọ leléyìí. So ká máa dúpẹ́ lọ́wọ́ baba ńlá wa pé àwọn baba ńlá wa ṣe artifact sílẹ̀ fún ìrántí. Ìdí nìyẹn nígbà tó fẹ́ destroy wa, òun ni wọ́n ṣe kọ ìwé wọn pé a kò gbọ́dọ̀ mọ ère. Ẹ̀là mímọ́ ló ń jẹ́ agbẹ́gilére. Ẹ̀là títí wa agbẹ́gilére ni. Tó bá ní ẹ̀là ọmọ òyígí, àìlọ́ ọmọ òyígí, ẹni tí Olódùmarè kọ́kọ́ pa ọjọ́ ikú ẹ̀dá, agbẹ́gilére, ọmọ ìwú ilé adó. Ìdí tó ṣe ń pe ẹ̀là ní ọmọ ìwú ilé adó ni pé Ọ̀rúnmìlà ní foster father ẹ̀là ní ayé, Ọ̀rúnmìlà dẹ̀ ní ìwú ilé adó. Ẹni tí Olódùmarè fi ṣe bàbá ẹ̀là nílé ayé ni Ọ̀rúnmìlà. So wọ́n ń fi Ọ̀rúnmìlà kí ẹ̀là. Wọ́n á ní ọmọ ìwú ilé adó, agbẹ́gilére. He was ṣe artist ni, he was an artist. Iṣẹ́ tó ṣe pẹ̀lú iṣẹ́ babaláwo ẹ̀ tán ló ń ṣe, evangelist kó lọ minister kó lọ wàásù káàkiri, iṣẹ́ tán ló ṣe nìyẹn. But ó ń gbẹ́ igi, agbẹ́gilére ni.
so nígbà tán dẹ̀ dé wọ́n condemn iṣẹ́ tẹ́ là ń ṣe ẹ má bínú mo sorry wọ́n condemn iṣẹ́ bàbá ẹ̀là wọ́n ní ká má ya èrè iṣẹ́ tí bàbá ẹ̀là dẹ̀ ń ṣe nìyẹn kí ni wọ́n torí ṣe bẹ́ẹ̀ ni pé because they want to destroy your history tá a bá wó gbogbo èrè tán kí la fẹ́ fi proof àwọn ti jí eléyìí gbé wọ́n ti lọ ṣe copyright àbí wọ́n ti jí ti yí gbé wọ́n ti lọ ṣe gbogbo photocopy titi yín so ńgbà tẹ́ bá dẹ̀ ti destroy gbogbo èrè yín you don't have any history anymore. mo ń bá àbúrò mi kan sọ̀rọ̀ lánàá mo ní wọ́n sọ̀rọ̀ pé jésù ń padà bọ̀ jésù wo ló fẹ́ rúùlù yín àwọn royal family ní jésù tó ń rú jésù ń rúùlù lọ́wọ́lọ́wọ́ báyìí a ti wà ní one world government ṣẹ́yìn ò mọ̀ ní one world government láwa nǹkan tó ń fi religion ṣe nìyẹn pope ló fẹ́ rúùlù gbogbo ayé pope gangan ló fẹ́ rúùlù gbogbo ayé tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn greek torí greek làwọn royal family àwọn ló gbàgbára lọ́wọ́ ẹ̀ tó wá control so tẹ́ bá lọ sí Buckingham Palace wọ́n ní Judah ni wọ́n control gbogbo wa so wọ́n dẹ̀ sọ pé Jésù ń bọ̀ wá rule wọ́n dẹ̀ sọ pé àwọn ni Judah so ńgbà tó bá sọ pé àwọn ni Judah pé ọ̀pá láti rule kò ní kúrò ní Judah táwa ni kíní yín so àwọn British royal ká ní ọba tó jọba ló ń sìn àwọn ẹsẹ̀ lẹ́sìn kábíyèsí o ọba tó jọ Queen lọ́ba tó jọba lọ yes lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹnu òun ni Ọọ̀ni fi jẹ́ àdìmúlẹ̀ ọlọ́fin ayé as long as tó yẹ pé abẹ́ Buhari ló wà abẹ́ local government abẹ́ chairman ẹnu ni bàbá wa ẹnu làláàfin fi jẹ́ ikú bàbá yèyé ẹnu ni gbogbo wọn fi jẹ́ gbàkejì òrìṣà o ẹnu náà fi jẹ́ bẹ́ẹ̀ yes so ẹni tó jẹ́ ọba tó ba òun náà ni àbí kìí ṣe Queen ló ba torí Queen ló lórí Commonwealth bàbá Queen dẹ̀ ló ṣe yẹn bàbá Queen ló dá Commonwealth ńlẹ̀ so gbogbo strategy yẹn náà fi ba royalty jẹ́ òun náà fi gbàgbára lọ́wọ́ Africans tó yẹ pé gbogbo Africa lé ní gbogbo ọba Africa lé ní abẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà wà gbogbo ọba Africa lé ní abẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà wà so ṣèbí Europe ló kọ́ńkà wa ta ló lórí ọba ní Europe so tẹ bá lọ ṣọ́ọ̀ṣì tẹ lọ ń jó fọba tó jọba lọ Queen ilẹ̀ lọ ń jó fún tó bá tún tí Queen bá kú tí Prince Charles bá wà ń bẹ̀ Prince Charles tún lọ́ba tó jọba lọ tí Prince Charles bá kú William lọ́ba tó jọba lọ so the only way káwọn ọba wa fi lè gba ara wọn padà òun ni tó bá padà sínú ìṣẹ̀ṣe wọn kó má lọ jó fọba òfò kankan mọ́ ọba òṣì tó jọba kò ju ọba kankan kò ta ló fi jọba kò jọba àti báyé yín jẹ́ òun ló ṣe jọba náà ṣe sọ wọ́n tàn yín jẹ láti kékeré wọ́n brainwash ẹ̀yin ọba yẹn ni kò sọ́ba kankan tó ju ọba kankan ọba tó jọba lọ ọ̀sẹ̀lẹ̀ tí àìsẹ̀lẹ̀ kò ní dá fún ọba òṣì kò ní dá wọ́n fi báyé yín wọ́n fi báyé wa jẹ́ òun gbogbo wa ṣe scatter abroad tí a fi ká gbogbo nǹkan tá a nílé ní tá a lè enjoy yẹ wọ́n lọ́ba tó jọba lọ ni ọba tó jọba yẹn náà ni àwọn ọba ibi ìran tó àwọn tó gbọ́ba tó jọba wa lọ fún yín àwọn ló fi jọba lé yín lórí àti ọba wa tó bá tún lọ ń bá òfin Allah tó sọ pé òun jẹ́ slave Allah báwo ẹni tó ti sọra èdè ẹrú igbákejì níyín igbákejì ó lọ di ẹrú Allah ó dẹ̀ jẹ́ ọmọ Olódùmarè you are now a slave báwo ló ṣe fẹ́ lẹ́nu àti control ẹni tó jẹ́ ẹrú you are now spiritual slave already in your spirit you are destroyed you are conquered spiritually ó jẹ́ ẹrú Allah ẹrú ni ẹ́ ẹ̀sọ́ pé ọlọ́run Olódùmarè títí wa wà confused Olódùmarè ò lè padà wá sọ̀dọ̀ wa tú lárúbáwá kó má gbogbo àwọn tọ́lọ́run rán ká má release orúkọ ẹnì kọ̀ọ̀kan Ọ̀rúnmìlà Ògún Ṣàngó kò mọ́ gbogbo wọn bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ọba Àjọkẹ́ ayé Àṣàkẹ́ ọ̀run nígbà tí àfáà yẹn kì í tó ń ka Quran fún mi mo ní just future program lẹ ṣe fúnra yín ṣé Àjọkẹ́ ṣé wọ́n ń pàjọkẹ́ nílẹ̀ mo ní ṣé inú Quran lẹ ti rí yẹn àbí ni ó láwọn translate ẹ̀ then you are fooling yourself kò yàtọ̀ sí kẹ́ translate Buddhism ṣèdè yín kẹ́dẹ̀ máa tọ̀ra yín you are fooling yourself ṣé wọ́n ń jẹ́ Àjọkẹ́ ní ilẹ̀ Lárúbáwá ni àbí wọ́n ń jẹ́ Àṣàkẹ́ ń bẹ̀ ṣé báwa ló ń pera wa láṣàkẹ́ ṣé báwa ló ń jẹ́ Àjọkẹ́ ṣé èdè Lárúbáwá ni so báwo lẹ ṣe máa kí Ọlọ́run tẹ̀ máa sọ pé ajá aṣọ ṣé ànábì mọ́mọ́ ni ó ló dárúkọ ṣé ànábì mọ́mọ́ sọ fún yín pé ọba Àjọkẹ́ lòun sí àbúrò Àjàkẹ́ ṣé báwọn orúnmọlẹ̀ ló sọ pé ẹni táwọn ń sìn ni Àjọkẹ́ Àṣàkẹ́ ẹ lè máa lo èdè irúnmọlẹ̀ fáwọn these are their tribal gods ni wọ́n tribal gods ni àwọn méjèèjì just like bí Ògún ṣe rí sí wa bẹ́ẹ̀ ni Allah ṣe rí sáwọn Lárúbáwá
kò yàtọ̀ sí pé ká mú ẹ̀sìn Ògún àbí Ṣàngó lọ sí ilẹ̀ India ká lọ tan àwọn India jẹ káwọn India wá máa pe orúkọ tó ń pe creator ní ilẹ̀ India kó máa pe Ògún bẹ́ẹ̀. Ǹjẹ́ creator yẹn ṣó máa recognize gbogbo deities India? Kò lè recognize ẹ̀ mọ́ because abẹ́ Ṣàngó náà máa wà. Abẹ́ Ṣàngó tí Ṣàngó ń sábà lọ introduce Ṣàngó sí Hinduism tí àwọn Hindu wá change Ṣàngó sí o supreme creator lọ́dọ̀ wọn. Ṣé àwọn òrìṣà tí àwọn India ti ní ṣé wọ́n máa lè fit in sí Ṣàngó? No, wọ́n ò ní lè fit in sí Ṣàngó because wọ́n ò ní lè àwọn Hindu religion wọn ò ní lè fit in sí Ṣàngó because Ṣàngó is our own ancestral god nílẹ̀ káàárọ̀ ajíire. Àwọn dẹ̀ ní titi wọn bí Allah ṣe rí àti Jehovah ṣe rí nìyẹn. Bí Allah àti Jehovah ṣe rí nìyẹn. So pé wọ́n calling translating Allah sí Olódùmarè níbi 150 years tó ti tọ̀ wá jẹ àti Christian àti Jehovah wọ́n fi destroy is a future program lọ́ ṣe fún wa. Ìdí nìyẹn tá a ṣe ń sọ pé àwọn baba ńlá wa ò mọ Ọlọ́run. Àwọn baba ńlá wa mọ Ọlọ́run ṣùgbọ́n wọn ò mọ Allah, wọn ò dẹ̀ mọ Jehovah. They don't know. Wọn ò mọ̀, wọn ò ní relationship pẹ̀lú Allah, wọn ò ní relationship pẹ̀lú Jehovah. So wọn ò mọ Allah, wọn ò mọ Jehovah. Àwọn tó mọ Jehovah ìgbà tó ń sọ̀tàn wọn ṣé wọ́n dárúkọ Ifẹ̀, ṣé wọ́n dárúkọ Ìjẹ̀bú, ṣé wọ́n dárúkọ Kínní, ṣé wọ́n dárúkọ Ìjẹ̀bú? Ṣèbí ìgbà tá ń kọ́ ọ̀dọ́gba ìtẹ̀rọ̀ ṣèbọn ní ká dọ́jú ká tẹ̀fá àwọn Alákẹ́tu, ọba Ẹlẹ́yọ̀, ọba Àwùjalẹ̀. Ṣé ẹ̀rí yẹn kà nínú Kínní? Nínú bàbá Àwùjalẹ̀ gan tó ní Sudan lòun. Àwùjalẹ̀ tó ní Sudan, street wo l'Àwùjalẹ̀ ti wá ní Sudan? Street wo ló ti wá? Because ó yẹ kó ní history ẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni Àwùjalẹ̀ tó ní Sudan ni òun Sudan lòun jẹ́ lòun ti wá. Kí ni àdúgbò wo kí lórúkọ street? Ṣé wọ́n ń já Àwùjalẹ̀ ní Sudan? Ṣé wọ́n ń já Àwùjalẹ̀ ní Sudan? Àti another thing tí máa sọ ni pé Odùduwà wá láti Mẹ́kà ẹjọ́ Odùduwà, Odùyọ̀mí, Odùfúnkẹ́, Odùgbénga, ẹjọ́ Odùṣọ̀tẹ̀, Odùníyì, Odùgbèmí. Ṣé kìí ṣe orúkọ wa nìyẹn? Ṣé wọ́n ń jẹ́ Odùgbèmí, ṣé wọ́n ń jẹ́ Odù kínní ni tó tún fẹ́ máa purọ́ fún wa pé dua ní Arab. Èdè máa ń there's a language clash in every history. Òyìnbó á ní me, èmi is the same thing. We have language clash. But how did this thing become báwo ló ṣe máa di báwo ni dua ṣe máa di Odùduwà? Dawa, dua is prayer. It's not the same meaning. Dua, not the same meaning. But there's a language clash. Wọ́n ní àdándúwà ẹ lọ sí àdándúwà ẹ̀rẹ́yàn tó jọ yín bẹ̀ ṣọ́ wọṣọ òkè ń bẹ̀ pé wọ́n tún pa irọ́ wọn yẹn ti pọ̀ jù. Odùduwà ló kọ́kọ́ dé adé àwọn baba ńlá wa ò ládé. All this fake historical tó ń fi ṣe future programming fún wa. Òrìṣà ńlá aládé ṣẹ̀ṣẹ̀ fún Ọ̀rúnmìlà aládé idẹ. Why all the lie? Òrìṣà Oko ládé, Ṣàngó ládé, they all have their crown. That's why tó ṣe cut wa off from our own history. So they just want us to remain blind. Yes, you go to church, òun kọ́ ọmọ ẹ nítàn. The same history ìtàn tá a ti ń gbọ́ ní the same thing náà là ń gbọ́. Bá ṣe Sunday school tá a ti ṣe láti kékeré náà lọ́dún padà ń repeat. And you make your own children to be lost. Because wọn ò ní appreciate ara wọn, they don't know who they are. Wọ́n máa di blind leading the blind. 2023 ẹ jẹ́ ká wake up, reset your brain o. Bó ti ẹ jẹ́ kàlẹ́ndà Róòmù ládé wọ́n ní ayé bó ṣe tọ́ ayé bó ṣe wà láwa yìí. Wọ́n ní ayé bó ṣe gbà ni bó ṣe tọ́ kì í ṣe bó ṣe tọ́ láwa ń sìn ṣùgbọ́n bó ṣe gbà láwa. 2023 ẹ reset ọpọlọ yín, reset your brain. Ẹ má jẹ́ kọ́mọ yín di ìdàkudà. Let your children appreciate who they are. Don't gbogbo má kọ́ wọn ní ọ̀nà àwọn bíkí Rómà mọ́. Kọ́ wọn ní ọ̀nà irúnmọlẹ̀. Tán bá dàgbà tán wọn ò ní di gay, wọn ò ní di lesbian. Bẹ́ẹ̀ ni. Kọ́ àwọn ọmọ ẹ ní ọ̀nà àwọn irúnmọlẹ̀. So tán bá dàgbà wọn á dọmọlúàbí. Wọn ò ní ya wèrè. Àwọn Taliban, baba ńlá àwọn Taliban, Afghanistan níbẹ̀. Baba ńlá wọn ò mà kì í ṣe Muslim. Tán di wèrè lénìí. Baba ńlá wọn ò mà ṣèbí wọ́n brainwash wọn dé level yẹn náà ni. Ẹ wà ṣọ́ọ̀kì pé tó bá yá ẹ rí pé àwọn ọmọ yẹn náà máa bẹ̀rẹ̀ sí í ṣe kinní. Àwọn Fúlàní lẹ́yìn bú. Tó bá yá àwọn ọmọ tiwa náà máa di Fúlàní. Yes.
tá a bá tètè caution, tá a bá tètè bẹ̀rẹ̀ sí educate ara wa, kẹ́ tètè jẹ́ kọ́ mọ̀ pọ́ ọmọlúàbí kì í ṣe inú àlùkùránì ló ti wá, kò dẹ̀ wá láti inú bíbélì. Àwọn baba ńlá wa nǹkan ìṣẹ̀ṣe wọn òun ló sọ wá dọmọlúàbí. When you are reading proverb wo, yes, ọmọ tí olú ìwà bí, Olódùmarè ló ń jẹ́ olú ìwàrun, olú ìwàrun. That's why we are ọmọlúàbí. Òrìṣà ńlá tó jẹ́ àkọ́bí òun ni olú ìwà ayé. So ṣe rí bẹ́ẹ̀, olú ìwàrun tó bá sọ pé abù fún ọba àjà láyé, abù fún ọba àjà níwàrun, òrìṣà ńlá ni ọba àjà láyé, first ọba àjà láyé. That's why tí gbogbo ọba tó bá ti wà lórí àpèrè ṣe jẹ́ igbákejì òrìṣà. Now I know teaching tí mo ṣe ń gbà yẹn mo ṣe mọ̀ bẹ́tà ni pé because òrìṣà ńlá ni first ọba, so anybody tó bá ti padà jẹ ọba ní orílẹ̀ ayé ní ìṣẹ̀ṣe wa wá ní aláṣẹ èkejì òrìṣà. So fún olúwo láti sọ pé òun ju Ọbàtálá lọ is an insult. Ọmọ ṣọmọ máa ń ju bàbá ẹ̀ ni. Wọ́n ní kò kí ń burú kí ọmọ sọ pé ó dọwọ́ bàbá òun lọ, kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́run. Kò burú fún bàbá tí ọmọ èèyàn bá kú sí ẹ̀ lè rí bàbá tó máa lọ sórórí ọmọ ẹ̀ ta lóun fẹ́ lọ máa wo bẹ̀ pé ó dọwọ́ ọmọ òun lọ́run. Kò burú kéèyàn sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́run. Ọmọ ló máa ń sọ pé owó dà bàbá ọdọwọ́ bàbá òun lọ́run. So gbogbo ṣé olúwo ju òrìṣà ńlá lọ? Ṣé ó ju òrìṣà ńlá lọ? Tó lóun òun láṣẹ lórí òrìṣà ńlá, òun ò ṣèkejì ẹ̀ mọ́. Tó dẹ̀ pé àwọn àpèrè àwọn ló establish ẹ̀, wọ́n ní èkejì. That is pé ẹni ọba tó bá padà dé títí kan Odùduwà èkejì òrìṣà ni, because Ọbàtálá ni first king. Anybody tó bá ti jókòó sórí àpèrè yẹn èkejì òrìṣà. Kò dẹ̀ síbi tó Olódùmarè ti wá sórí ilẹ̀ ayé wá dá throne ńlẹ̀ tó olúwo sọ pé Olódùmarè ni ọba, pé ọba tó bá ti wà láyé represent Olódùmarè. Ṣé orí àpèrè Olódùmarè ní Queen Elizabeth jókòó lé, àbò orí àpèrè Olódùmarè ní Sultan of Sokoto jókòó lé? No, ẹ jẹ́ ká béèrè, ṣé orí àpèrè Olódùmarè lọ́ba Lárúbáwá jókòó lé? Ṣé orí àpèrè Olódùmarè ní king of Mecca? Ṣé orí àpèrè Ọlọ́run ló jókòó lé ni? Pé so ẹni ọlá tá bá ti bù fún ọba, Ọlọ́run là ń bù fún. Bu ọlá tá bá bù fún ọba fọ́lọ́run kankan. Àwọn ancestor tó kúrò dó ní àpèrè la bu ọlá fún. Ìdí tó ṣe ń forí balẹ̀ fọ́ba nìyẹn, torí òrìṣà kúnlẹ̀ bọ́ tí wọ́n ń forí balẹ̀ fún ní òrìṣà ńlá. So pé jẹ́ pé òkejì, pé òun jẹ́ èkejì òun ju òrìṣà lọ yẹn is lack of identity yẹn. It's just like bí àwọn royal family ṣe ń sìn, tí Prince William bá di ọba tó bá lóun ò tẹ̀lé standard British royal mọ́, ṣé kò ní collapse? Á collapse. It's a shame o. Kọ́ba gan tẹ̀ máa sọ pé òun ní connection government ló yẹ kó máa wá connection yìí náà, torí bàbá lẹ jẹ́ fún wọn. Wọ́n bá yé yín jẹ́ ni, spiritual slave ni yín, wọ́n gba agbára lọ́wọ́ yín ni, ẹ̀yin ní kẹ́ rethink brain yín. Òun la ṣe ń sọ̀rọ̀ Yorùbá nation. Tá a bá ti kì í ṣe mi tẹ̀lé dárúkọ Yorùbá yẹn ká tẹ̀ pé bẹ́ẹ̀ ni ká gba òmìnira wa ọmọ Oòduà òmìnira wa ọmọ Káàárọ̀ Àjíire. Tá a bá ti gbòmìnira tọ́lọ́run bá ti lè gbà fún wa, Ọlọ́run máa dá wa padà sáyé wa. Gbogbo ẹ̀yin ọba tí ẹ fẹ́ cooperate yẹn, tí ẹ fẹ́ cooperate pẹ̀lú wa, a ní láti kúrò lóko ẹrú yẹn láti lè dá wa padà, kí ògo wa lè padà, ògo àwọn ọmọ aládé kó lè padà. Ẹnu la fi jọmọ àlàdìmọ́lá Aláàfin ayé lọ́wọ́ Aláàfin odi oríkì yẹn, Odùduwà àdìmúlà Ọlọ́fin ayé. Lọ́wọ́lọ́wọ́ báyìí àdìmúlà Ọlọ́fin ayé ta ní sìn òun ni Queen royal family ní Queen àdìmúlà Ọlọ́fin ayé. Àṣẹ wo la ní ta fi já àdìmúlà Ọlọ́fin? Bàtà babalá wa já àdìmúlà Ọlọ́fin ayé. Ẹ lọ wo map of Africa ní shrine Odùduwà. Àwa la control gbogbo wọn gbà yẹn. Àwa la rule gbogbo wọn títí gbogbo dégbé ilẹ̀ Lárúbáwá yẹn. Ẹ lọ wo wà ń bẹ̀. Mi ò ní time láàárọ̀ ilé ní láti show ẹ̀, bóyá gbà mí sì bá máa ṣe show. A rule, apàṣẹ dé gbogbo bẹ̀ ni. Òun la fi jẹ́ àdìmúlà Ọlọ́fin ayé. Ṣùgbọ́n ìsìn ṣàlẹ̀ àwọn ọlá lọ́fìn sì ṣèbí corona wọ́n lọ́ọ̀kì wa, ṣèbí àti ìlòyìn òyìnbó náà ti ń decide táwọn bá wa, àwọn òyìnbó ní káwọn bá wa wọ máàsì, ṣáwọn náà ò wọ́. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ gba vaccine, ṣé wọn ò gbà? Ẹ wá lẹ̀ já àdìmúlà, ẹnu lẹ fi já àdìmúlà, ẹnu lẹ fi jẹ. So àdìmúlà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ló ṣàdìbò. Tẹ́ báwọn pẹ́ fẹ́ gba àdìmúlà yín padà, you want to be àdìmúlà like the ancient people, you must go back to your ancestral way and stop worshiping idol.
ẹ má sin idol mọ́. Idol ni ó wà nínú Bible. Ẹni tó bá ti sin God tí baba ńlá ẹ̀ ò mọ̀, òun la idolator. Àwọn baba ńlá wa kì í ṣe idol, wọn ṣe idol. They are not idol. They are our own ancestor that we connect them with Olódùmarè. Period. Wọn pè wọ́n lólódùmarè. Kò sí fá tó pè wọ́n bẹ́ẹ̀, irúnmọlẹ̀, òrìṣà, ẹni òrìṣà that we are choosing. Ẹni wọ́n ní ọmọ àjànàkú kì í bí ara rà. Ọmọ tẹ́kùn bá bí ẹkùn ló máa ń jọ. So ǹjẹ́ àjọ wọn àti ya rárá already. Spiritual rárá ni wá. We are spiritual rárá. Yeah, we should stop fooling ourselves. Wọ́n ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ ṣá ni mo bá àbúrò mi kan sọ̀rọ̀ lẹ́nu lóòótọ́ ilẹ̀ sọ. Mo nígbà tán ní ká gba Holy Ghost. Àwọn baba ńlá títí wa tán bá lọ sójú ogun. Tó bá di pé ikú fẹ́ kú wá ní ikú yájẹ̀sín. Kàkà kí ilẹ̀ kú ilẹ̀ aṣá wọn á wọlẹ̀ lọ ni. Ìmí lè wọnú igi. Gbogbo àwọn àpọ́sù Jésù pátá ni wọ́n gé orí wọn dànù. Kàkà ẹ̀dẹ̀ ní Holy Ghost lágbára ju agbára yín lọ. Ṣé ẹ rí pé wọ́n tàn yín jẹ? Àbí wọn ò tàn yín? No, kàkà kú ilẹ̀ kú. Wọ́n ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ aṣá wọ́n á wọlẹ̀. Wọ́n á wọlẹ̀, àwọn alágbára wa máa ń wọlẹ̀ ni. Ẹ̀dẹ̀ wà láwọn Paul, Peter ni gbogbo wọn lágbára. I can do all things in Christ that strengthens me. Wọ́n dẹ̀ gé orí Paul. No, hero yín wo ni wọ́n pa nípa ìyà yàtọ̀ sí ni wọ́n gé hero wo la ní tó jẹ́ alágbára tó lọ sójú ogun tí wọ́n náà gé orí ẹ̀. Kò sí èyí tó máa fi mú tó bá di pé ó dé ojú pé èmi rèé tó bá tẹ nínú ìtàn wọ́n á ní tó bá mú báyìí tó di pé bóyá wọ́n dá tí wọ́n dá bóyá ẹnìkan tú àṣírí ẹ̀ agbára ẹ̀ tí wọ́n wá mú. Kò ríru Samson alágbára ayé ló ṣe Samson ní alágbára kò sí irú gbogbo yẹn ní ìṣẹ̀ṣe wà. Àwọn alágbára yẹn á wò pé ṣé omi tán lẹ́yìn ẹja àwọn gbọ́dọ̀ ṣẹ̀sín á ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ aṣá á dẹ̀ wọlé lọ á wọlé ni. Ẹ̀dẹ̀ wá lórí gòsì lágbára ju kinní lọ. These are all scam, brainwashing, mental program. Ẹ jẹ́ ká yọ gbogbo ẹ̀ kúrò lọ́pọlọ wa ní 2023. Àṣẹ 2022 là ń lọ yóò kó 2023 kẹ̀. Ẹ jẹ́ kó pọlọ wa kó máa ṣiṣẹ́. Ẹ face reality. Face reality. Stop fooling yourself. Stop fooling yourself. Ìwé tó ń kọ fún wa tabaka straight. Àárí pé òótọ́ wà bẹ́ẹ̀ pàwọ́ là ń tọra wa jẹ. Yes. So many nǹkan tá à ń sọ fúnra wa ní ṣọ́ọ̀ṣì ní onírọ́. Many truth wà ń bẹ̀. There are many truth in the book, but we lie to ourselves in the church. Àwa la exonerate agbára yẹn kọjá nǹkan tí wọ́n kọ sínú ìwé. Ẹbí nǹkan tí mo sọ hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. A ti pé títí ilé òwò pílé kọ̀ọ̀kan òwò o. Ẹ má jà tanra wa mọ́. 2022 let's think. Ẹ jẹ́ ká ronú pé 2020 tá bá rántí ọmọ ẹni tí àwa ń ṣe. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Tá bá bẹ̀rẹ̀ sí rántí ọmọ ẹni tí àwa ń ṣe. A rí pé wọ́n ti scam wa. Kò sẹ́ni tó máa kọ́ wa ká tó padà sílé. Tá bá bẹ̀rẹ̀ sí ń wẹ̀yìn wò. Ká bẹ̀rẹ̀ sí lọ máa ka history pé báwo ló ṣe ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa. Gbogbo àwọn pastor tó ń demonize tradition tán láwọn feel with Holy Ghost gbogbo wọn ló ń lo security. Kí ló dé tí Holy Ghost ò ṣe ṣọ́ wọn? Tá bá dẹ̀ lọ program wá ní there are 10,000 angels here. Angel yẹn kò sí èyí tó lè ṣọ́ wọn nù wọn. The name of the Lord is a strong tower. The righteous enter into it and is safe. Why tí wọn ò ṣe fi tó wà yẹn ṣọ́ra wọn? Why tán ṣe ń lo security? So some of them even have OPC. Mo ti lọ sí ọ̀dọ̀ bàbá jí ọkùnrin tí máa sọ fún mi pé OPC lòun. Ó ní ṣùgbọ́n wọ́n wọ uniform sí wọn lọ́rùn. Tó rán wọn pé di kakaraka làwọn OPC. Mi mọ àwọn OPC sí òbò ṣẹ́wọ̀n pé gbà tó OPC kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọ̀káwọn OPC wà gbà yẹn OPC lóòótọ́ gan mi mọ orú OPC tó ń ṣe ń sìnkú. I'm telling you then. Tó ń wọṣọ wọ́n á dẹ̀ wọ wọ́n á rán kinní sí wọn. Wọ́n á rán uniform sí wọn. But kí ló dé wá gbé offices? Wọ́n á dẹ̀ dé so the same people ló máa gun people it tó máa demonize ìṣẹ̀ṣe. Wọ́n dẹ̀ gba OPC sí reception. Wọ́n dẹ̀ gba àwọn OPC sí reception. Wọ́n wá tàn yín wọ́n wá rán uniform sọ́run àwọn OPC. Wọ́n wá rán uniform sí wọn lọ́rùn. Wọ́n á ní security ni wọ́n. Wọ́n á dẹ̀ wá sọ fún yín pé tẹ́ bá lọ síbi tí ẹ máa ti rí kinní ẹ máa jó níná. Ẹ wo so tó bá di ọdún tó ń bọ̀ ẹ jẹ́ ká reset ọpọlọ wa. Ẹ jẹ́ ká reset ọpọlọ wa so a lè máa bá àwọn òyìnbó pọ́n tí wọ́n lé òun náà ṣe impose lé wa lórí. Ẹ jẹ́ káwa náà pọ́n tí wa lé káwa náà máa celebrate ẹ̀la wa kí gbogbo ayé bá wa ṣe Ṣàngó wa kí gbogbo ayé bá wa ṣògùn wa kó bá wa ṣọ́ yá wa yes
kí gbogbo ayé bá wa ṣòrìṣà ńlá wa ọdún tó bá lọ́dún ọdún tó bá dé là ń ṣe. Ifá ò mention Christmas kò dẹ̀ sọ̀rọ̀ sálà kò mention ẹ̀ because kò sí nínú tradition wa, we adopted it. Gbogbo ọdún tó bá Ifá ti sọ pé gbogbo ọdún tó bá dé ni ká máa ṣe, gbogbo ọdún tó bá dé ni ká máa ṣe, gbogbo ọdún tó bá dé ni ká ṣe. Ifá mọ̀ Christmas tó Ifá bá mọ̀ wọn ò ní introduce ẹ̀ sí wa, tí Ifá bá dẹ̀ mọ̀ sálà wọn ò ní introduce ẹ̀ sí wa, wọ́n introduce wọn sí wa ní now. So tí Ifá bá mọ̀ ṣó yẹ kán introduce ẹ̀ ṣùgbọ́n onífá làwọn baba ńlá wa ń gbà yẹn, they were all pure onífá. So tí Ifá bá mọ̀ wọn they won't introduce it to us. Àwa la ò mọ Ifá mọ́, that's why we are now learning nǹkan títí wá làwa ò mọ̀ mọ́, nǹkan oní nǹkan tó fi kọ́ àwa la mọ̀. So wọ́n dẹ̀ ní ilé làbọ̀ ìsinmi oko, àbí kí ni làbọ̀ ìsinmi oko? Ilé, go back home. Wọ́n fi pamọ́ fún wa àti wípé ẹ̀sìn àjèjì òun ló ń kó wa lẹ́rú ní ilẹ̀ káàárọ̀ òjíire. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn àjèjì gangan òun ni problem tá a ní ilẹ̀ káàárọ̀ òjíire. Ṣe rí àwọn òyìnbó yìí, àwọn gangan ní ìṣòro wa tá a ní. Gbogbo bá ṣe máa ń pariwo wípé àwọn òyìnbó jẹ́ kí wọ́n lọ jẹ́ kí a lọ máa competition fún wọn kí wọ́n lè wá bá wa kán lè wá yọ wá kúrò. Ẹ má jẹ́ ń parọ́ tán yìí, àwọn òyìnbó yìí ò ní nǹkan kan tán fẹ́ ṣe fún wa ju wípé kán máa bà titi wa jẹ́ lọ, nítorí pé àwọn gangan náà ni wọ́n bà ti àwọn forefathers wa jẹ́ láti ìgbà. Ní àsìkò tá a wà yìí kò yẹ ká tún sì máa blind. Ní àsìkò tá a wà yìí kò yẹ ká sì máa fara wa sẹ́yìn, nítorí pé a ti rí ìran rí kedere wípé ẹ̀sìn yín gangan ló ń febi pa wá, ẹ̀sìn yín gangan ló ń fìyà jẹ wá, ẹ̀sìn yín gangan ló ń kó wa lẹ́rú, ẹ̀sìn yín gangan ni ò jẹ́ ká ráyé wá, ẹ̀sìn yín gangan ni ò jẹ́ ká rí oúnjẹ jẹ, ẹ̀sìn yín gangan ni ò jẹ́ ká rí mímu, nítorí wípé Olódùmarè gan sọ ó ní pé odò tó bá ti gbàgbé orísun ẹ̀ gbígbẹ ló máa gbẹ, nítorí pé àwa ọmọ Yorùbá a ti gbàgbé orísun wa, a ti kọ àwọn baba ńlá kú baba wa sílẹ̀, a ti wò wípé kí ló fẹ́ ṣe, òun la ṣe ń gbẹ. Ṣé rí pé a ti ń gbẹ lọ ni? Àwa ọmọ Yorùbá a ti ń gbẹ lọ, ẹ ń wọlé ẹ ń jáde, nítorí pé a ti kọ́ síbẹ̀ wípé ẹ̀sìn àjòjì. Ṣé ẹ mọ̀ wípé ohun ẹni tó ní kó ṣe tóótòótó lọ́rọ̀ àwa ọmọ Yorùbá tá a ṣe tóótòótó a sì máa padà ṣe tóótòótó, nítorí pé generation tá a wà yìí aquarium generation. Sherry aquarium generation mean Soji generation, wake up generation, the truth generation, generation tó jẹ́ wípé ó fẹ́ pa gbogbo ìrọ̀rùn, irọ́ tí àwọn missionaries, àwọn slave master tí wọ́n ti gbélé àwọn forefathers wa lórí, irọ́ tí wọ́n ti fi turn brain wa láti ages. Generation yìí ló fẹ́ parun. Wọ́n wá sọ fún yín pé kẹ́ padà sílé, ṣùgbọ́n ẹ̀ ń ṣe tí kunkun, ẹ fẹ́ padà sílé. Ṣé ẹ rí ọdún tó ń bọ̀ yìí ẹ lọ kọ sílẹ̀, ẹ sọ pé mi Adéjọkẹ́ ni mo sọ bẹ́ẹ̀. Olódùmarè ti fún yín ní ṣáàsì tó, ó dẹ̀ sì kù kínkínní tí Olódùmarè sì ń fún yín sí wípé kí ẹ fi gbọ́ fún ẹni tó bá fẹ́ gbọ́, fún ẹni tí ò bá fẹ́ parun. Nítorí pé àsìkò yìí ni wọ́n ń lu agogo ìgbàlà, àsìkò yìí ni wọ́n ń lu agogo ìgbàlà. Kí lágogo ìgbàlà? Àwọn òrìṣà tí wọ́n ń bọ́ síta, tí wọ́n ń fi ìgbà wọn sílẹ̀, tó ń fẹ̀rẹ̀ sí ní ṣí yín létí lọ́sàn-án lóru wípé àwọn ajogun, àwọn ni wọ́n yọ yín kúrò lẹ́yìn àwọn bàbá yín wípé kẹ́ padà sílé. Àsìkò yìí ni Olódùmarè ń fún yín ní ṣáàsì ìgbàlà, nítorí pé àsìkò kan ń bọ̀ tó jẹ́ wípé ìgbàlà máa tán o, agogo ìgbàlà máa tán. Ṣé wá rí agogo ẹ̀san wá dún? Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́tí wá kọ tí kunkun wípé ẹ̀ ní padà sílé? Ọ̀tọ̀ ni pé kẹ́ má gbọ́ o, kí ẹ má gbọ́ rárá. Ọ̀tọ̀ ni pé kí ẹ gbọ́, kẹ́ wá máa sọ wípé àwọn nǹkan tó ń sọ yẹn ẹni wọ́n rùn. Ṣé wá rí àsìkò kan ń bọ̀ tó jẹ́ wípé tí ìdájọ́ tó ń bọ̀ yìí, torí pé ká má lò mí tìtìtì tó fẹ́ já lu ayé, nǹkan ńlá fẹ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè alààyè. Nítorí ẹ̀ Olódùmarè ṣe sọ wípé kí ẹ kọ́kọ́ máa gbọ́ preaching Olódùmarè náà, kí ẹ kọ́kọ́ máa gbọ́. Olódùmarè ò ní sọ̀kalẹ̀ wá látòdì ọ̀run wá sílé ayé láti máa wá preach fún yín. Àwọn òrìṣà, àwọn ènìyàn rẹ̀ tí Olódùmarè bá tó fẹ́ lò náà ló máa gbé sọ̀kalẹ̀ wá pé kó wá máa preach fún yín, kí ẹ bá lè máa gbọ́. Gbogbo ẹ̀yin àgùntàn tí ẹ ti sọnù, kí ẹ bá lè máa padà sílé, nítorí pé àwọn missionary wọ́n ti sọ wá nù o, àwọn ajogun wọ́n ti sọ wá nù o. Ẹ dẹ̀ mọ̀ ìdí tí wọ́n fi sọ wá nù, nítorí gbogbo nǹkan mèremère tó Olódùmarè dá sílẹ̀ wa, nítorí pé wọ́n fẹ́ máa control spirituality wa, wọ́n fẹ́ máa control resources wa, wọ́n fẹ́ máa control gbogbo nǹkan wa, wọ́n fẹ́ máa sọ fún wa bá ṣe máa rìn, wọ́n fẹ́ máa sọ fún wa bá ṣe máa ṣe, wọ́n fẹ́ máa sọ fún wa bá ṣe fẹ́ máa ṣe ìgbésí ayé wa. Nítorí ẹ̀ ni wọ́n ṣe gba àwọn òrìṣà títí wa lọ́wọ́ wa, ni wọ́n wá ṣe kíni, ni wọ́n wá ṣe wá gbé àwọn òrìṣà wọn lọ́ wá gbélé wa lọ́wọ́.
ṣé wàá rí àwọn òrìṣà wọn tó ń gbélé wa lọ́wọ́ yìí kò fẹ́ pọ̀ wá o ó ń ba ayé wa jẹ́ sí ni nítorí wípé àjọ wọn kò sí ìwúlò kankan tó fẹ́ ṣe fún wa àwọn òrìṣà wọn táwa wa ń bọ yẹn a tún máa jẹ́ kí glory máa bá wọn mọ́ ni ṣé wàá mọ reason why wọ́n mọ agbára tí àwọn babaláku bàbá yín ní wọ́n mọ irú agbára tí àwọn babaláku bàbá yín ní wípé tẹ́ bá tẹ̀lé àwọn ìran yín tẹ́ tẹ̀lé DNA yín tẹ́ tẹ̀lé bí tẹ́ ti ṣàn wá bí omi àmù wọ́n mọ̀ wípé àwọn ò ní lè control lẹ́yìn wọ́n mọ̀ wípé àwọn ò ní lè control resources yín wọ́n mọ̀ wípé ẹ máa ní ọpọlọ láti develop ilẹ̀ yín. For example, àwọn òrìṣà títí wọn táwọn ń tẹ̀lé ó ń fún wọn ní ọpọlọ láti ní technology láti máa develop ilẹ̀ wọn láti jẹ́ kí ilẹ̀ wọn kó grow. Bọ̀ àwa tí a tẹ̀lé òrìṣà wọn kí la benefit náà ẹjọ́ kí la gain? A gain kankan ju pé a tún wá ń ṣe ẹrú nítorí pé a ti kọ àwọn òrìṣà wa sílẹ̀ ní ilé ṣe lé wa ọ̀nà ògbà wá a tún wá ń ṣe ẹrú nínú ilé baba ńlá kú bàbá wọn ẹ tún wá ń ṣe ẹrú nílé baba ńlá kú bàbá wọn ni wọ́n lé yín nílé wọ́n tún wá ní pé kẹ́ máa ṣẹrú ní òde kò dẹ̀ yẹ kí ẹ máa ṣẹrú lóde kò dẹ̀ yẹ kẹ́ kúrò nínú ilé nítorí pé ilé yẹn gangan oníkálukú lolódùmarè dá sí ilé ẹ̀ o gẹ́gẹ́ bí ó ṣe dá wa náà sílẹ̀ Yorùbá ó dá àwọn China sílẹ̀ China ó dá àwọn Indian sílẹ̀ Indian ó dá gbogbo àwọn ènìyàn pátápátá sí ilẹ̀ wọn ṣùgbọ́n àwa ń kọ́ àwa tó wá dá sí orí ilẹ̀ títí wa gangan gọ́dà a ti kúrò lórí ilẹ̀ wa nítorí wípé a ti sọ pé àwọn babaláku bàbá wa ò dáa a ti kẹ̀yìn sí ìran wa a ti kọ ẹ̀yìn sí àwọn babaláku bàbá wa a ti ṣe kíni a ti kẹtí sí wọn a tún máa ń fi ẹnu wa yìí a tún máa fi ń sọ ọ̀rọ̀ fàǹṣà ọ̀rọ̀ àkàǹṣà a tún máa ń sọ sí wọn àwọn pastors yẹn wọ́n wá pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn missionary wọ́n tún wá fi ń ba ayé wa jẹ́ àwọn ìmáàmù yẹn wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Arab wọ́n tún ń ba ayé wa jẹ́ ẹjọ́ náà ṣé ẹ̀sìn àjòjì yẹn ṣó wá láti ìran babaláku bàbá wa ni kò wá wọ́n gbé wá fún wa ni ló ṣe ń pè ní ẹ̀sìn àjòjì ti gba ìmúra wa lọ́wọ́ wa ẹ̀sìn àjòjì ti gba oúnjẹ wa lọ́wọ́ wa ẹ̀sìn àjòjì ti gba gbogbo iṣẹ́ àṣà wa lọ́wọ́ wa nítorí pé ta bá ń tẹ̀lé àwọn fọ́fadà sí wa ni wọ́n máa ṣe kí ni wọ́n máa fún wa ní ọpọlọ dìmọ̀ ta bá ṣe ń rúbọ dìmọ̀ ta bá ṣe ń embrace wọn la ṣe máa ní new knowledge láti máa fi develop gbogbo àwọn ìlú wa láti máa jẹ́ kí a máa ní kábàlẹ̀ nísinmi ṣùgbọ́n wọn ọmọ káàárọ̀ ojíire ẹ má jẹ́ ká tanra wa à nísinmi ṣé ẹ rí pé à nísinmi ni ẹrú là ń ṣe káàkiri gbogbo àwa tá wá sílùú òyìnbó a tún wá ń ṣerú fún àwọn tó wà nílé ni nítorí pé ebi ń pa àwọn tó wà nílé ẹlòmíì gbogbo iṣẹ́ tó bá ṣe ní oṣù nílùú òyìnbó yìí ìlàjì àwọn tó wà nílé ló máa sẹ́ǹdì ẹ̀ sí kí ló ń sọ fún yín ó ń sọ fún yín pé ẹ wá ṣerú fún àwọn ènìyàn yín tó wà nílé ebi ń pa àwọn tó wà nílé àwa tá a wá ráyè jagun ká tó répo àwa náà la tún ṣe kíni àwa náà la tún sẹ́ǹdì owó sí àwọn tó wà nílé àwa rówó kójọ gbogbo owó táwa ń kójọ náà òfútù fẹ́ tẹ̀ ní tábà tẹ̀ wá ń kówó jọ nílùú wọn táwa sọ yí pé àwa ń ṣiṣẹ́ nílùú wọn ẹ wo bí òtútù bó ṣe ń mú nílùú wọn ẹ wo ní ẹlòmíín tó bá ń lọ síbi iṣẹ́ gbogbo owó ẹ̀ máa gan ní ṣé ìlú nìyẹn àwọn missionary àwọn ajogun àwọn náà bá yé wa jẹ́ àwọn náà sọ wá di vagabond nítorí kíni nítorí wípé nítorí ẹ̀sìn àjòjì nítorí pé a ti kàtọ̀pá sí orísun wa níbi tá a ti ṣàn wá bí omi àmù Ọ̀rúnmìlà bàbá àgbọ́n mi rẹ̀gún àwọn ní bàbá wa òun ló kọ́kọ́ dá ayé òun lolódùmarè kókì fún Ọ̀rúnmìlà bàbá àgbọ́n mi rẹ̀gún lolódùmarè kókì fún pẹ̀lú àwọn òrìṣà ńláńlá tó tẹ̀lé tó wá tẹ̀lé ayé dó àwọn ló lànà síbi tí kò sọ́nà àwọn ló lànà síbi tó dí àwọn ló fún gbogbo ayé ní civilization Ògún òun ló kọ́kọ́ rọ èmi làwọn báńgù èmi làwọn jewelries òun ló kọ́kọ́ òun ló ń pè ní Ògún alágbẹ̀dẹ gbogbo ẹ̀dá lẹ́nìí ó ti parun ìran Yorùbá máa ti ń parun a ní kẹ́ kúrò nínú ẹ̀sìn àjòjì ló máa ń báyé wa jẹ́ ẹ̀sìn àjòjì máa ní ó jẹ́ káráyé wà ẹ má jẹ́ káwọn èèyàn kan máa kọ́rọ́ tó yín wípé àwọn lídà yín àwọn náà ṣe dáadáa ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin fi físíkù wo ni ó yẹ kẹ́ máa join spirituality tẹ̀lé nítorí wípé Olódùmarè dá wa láti físíkù mọ́ spirituality kò dá wa just physical ó dá wa in physics
plus spirituality ni. Tẹ́ bá wá kẹ́yìn sí spirituality, tẹ́ wá sọ pé báwo lẹ ṣe fẹ́ rojú ríran rí physics. Spirituality ló fi máa ń develop physical. That's why tó ṣe jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wá ń control ilé ayé yín àjòjì ni. Nítorí ilẹ̀ tí àjòjì bá wà, àjòjì náà ló máa control bẹ̀. Nítorí ilẹ̀ tí Ọlọ́run àjòjì bá ń gbé, àjòjì náà ló máa control bẹ̀. Ó yẹ jẹ́ kí n wá sọ fún yín o, pẹ̀lú gbogbo àwọn ẹ̀sìn àjòjì yìí, Jésù tá gbójúlé àti Muhammad tẹ́ gbọ́kànlé, kí ló wá ṣe fún wa o? Ṣó gbà wá ni? Wọn ò gbà wá. Ẹlòmíì máa gbé Bible dání, a máa pe Jésù, 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 Jésù. Àwọn ajogun máa wọlé, wọ́n máa yìnbọn pa, wọ́n máa pàdánù. Jésù yẹn dà, kò ní help yín. Ẹlòmíì máa kírun lọ́wọ́, a máa ṣe Allahu Akbar, Allahu Akbar. Àwọn ajogun máa ṣe kíni, wọ́n máa yanjú ẹ̀ dànù. Ẹlòmíì gan kírun, kò sí ìmọ̀ oúnjẹ tó máa jẹ. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn tó gbé Jésù wá fún wa, táwọn tó gbé Muhammad fún wa, wọn kì í máa ń pọ̀, kì í máa ń pe, wọn kì í máa ń sìn bí àwa, wọn kì í máa ń kírun àkúgbórógódò, wọn ò dẹ̀ kí ń lọ ṣọ́ọ̀ṣì àkúgbórógódò. Ayé wọn dẹ̀ ṣe kíni, ayé wọn ní ìtumọ̀. Olódùmarè ń bínú sáwa Yorùbá. Ṣé ẹ ríran ni? Ṣé ẹ lajú ni? Ṣé ẹ mọ̀ wípé ìyà tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ káàárọ̀ òjíire, ìyà ẹ̀sìn àjòjì ni? Wọ́n ti gba orúkọ wa lọ́wọ́ wa. Àwa ọmọ ládéládé, àwa tá máa ń jẹ́ Adérónkẹ́, Adébímpé, Adéwámirí, Ògúnrímirí, Ifágbénró. Wọ́n ti sọ wá di Muhammed, wọ́n ti sọ wá di Latifu, wọ́n ti sọ wá di Abdulsalam, wọ́n ti sọ wá di kinní kan. Àwọn Kírísítẹ́nì wọ́n gbé Joshua lé wa lọ́wọ́, wọ́n gbé Peter lé wa lọ́wọ́, wọ́n gbé Paul lé wa lọ́wọ́, wọ́n gbé àwọn orúkọ jágajàga jásìjàsí lé wa lọ́wọ́. Bàbá ìmáàmù Ìlọrin nígbà tí màá yẹn máa píríṣì, ó ní ẹlòmíì ń jẹ́ Ṣíbí, orúkọ tí kò ní ìtumọ̀. Ẹ̀dẹ̀ mọ̀ pé orúkọ ló máa ń roni. Gbogbo nǹkan yìí wọ́n fi ba ayé wa jẹ́. Ṣé wá rí àwọn missionary tó wá ba ayé wa jẹ́? Wọ́n mọ nǹkan tó ń ṣe, wọ́n ń ba ayé wa jẹ́ fún àwọn generation títí wọn ni. Bí ayé tí wá ṣe ń bàjẹ́, bẹ́ẹ̀ láyé àwọn ṣe ń da. Nítorí pé táwa bá fi lè face spirituality wa ló máa guide wa. Kí lè ní spirituality wa? Àwọn forefathers sí wa ní gbogbo àwọn òrìṣà tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun tó ti lọ. Ó dàbí bí mo ṣe wà yìí nísìn. Kí wá jẹ́ òrìṣà kan nílẹ̀ Yorùbá, kí ti wá ṣiṣẹ́ takuntakun fún ìran mi tó ń bọ̀ wípé kí ìran mi má bàa parun. Kí wá padà síbi tí mò ń rè. Kí àwọn ìran tí mo wá ṣiṣẹ́ fún kọ́ máa sọ wípé mi ò dá, kí wọ́n máa fẹnu burúkú tàn mí. Báwo ni spirit mi ṣe máa ṣàdúrà fún irú ìran bẹ́ẹ̀? Spirit mi máa kẹ̀yìn sí irú ìran bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣẹlẹ̀ sí àwọn ọmọ káàárọ̀ òjíire. Nítorí pé gbogbo àwọn tó ti ṣiṣẹ́ takuntakun fún wa, gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ gidi fún wa, á ti kẹ̀yìn sí wọn. Ni spirit wọn náà ṣe kẹ̀yìn sí wa. Ló ṣe jẹ́ wípé ilẹ̀ wa tó jẹ́ wípé wà fertilizer. Kí ló wà nínú tòmátò táwọn àjòjì ń gbé wá fún yín láti north? Ṣebí kẹ́ dá síìdì tòmátò sílẹ̀ lẹ́ẹ̀ ní kó wù. Kí ló wà nínú ilá? Nínú ilá tẹ́ ń jẹ, kí ẹ dá sídìí ẹ̀ sílẹ̀ kó wù. Àwọn àjòjì ló ń kó gbogbo ẹ̀ wá fún yín. Gbogbo ilẹ̀ mọ́ diet tó jẹ́ pé ṣe ló máa ń so èso rere tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ti pa gbogbo mọ́ diet nítorí ẹ̀sìn àjòjì dẹ̀ ní gbogbo ẹ̀ ṣe dáìsàn. Ẹ wo gbogbo àwọn tó ń control yín, àwọn ọba yín, gbogbo àwọn ìjòyè yín, gbogbo wọn pátápátá wọ́n ti ṣe kíni, wọ́n ti tẹ̀lé ẹ̀sìn àjòjì. Àwọn Fúlàní a máa jí ọba gbé, àwọn Fúlàní a máa jí odidi ọba aládé gbé, àwọn Fúlàní máa gbé àwọn odidi ọba aládé, wọ́n máa kidnap wọn, àwọn odidi ọba aládé, ìyàwó odidi ọba aládé, ẹsẹ̀ máa wo ìyàwó Ọọ̀ni of Ifẹ̀, a máa ṣe ṣọ́ọ̀ṣì nínú ilé òrìṣà nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín. Bóhùn yìí kẹ́ gbọ́ òtítọ́, bóhùn yìí kẹ́ má gbọ́ òtítọ́, kò dẹ̀ sí nǹkan tẹ́ máa ṣe sí, nítorí pé òtítọ́ ló máa lékè. Ilẹ̀ òrìṣà nílẹ̀ Yorùbá kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ṣe ṣètò láyéláyé. Àjòjì kò lè bo onílé mọ́lẹ̀. Àjòjì kò lè bo onílé mọ́lẹ̀ o. Bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo lòtítọ́ máa ṣe kíni, ló máa mú ṣíkún. Àsìkò tá a wà yìí, Aquarius generation, that is the truth generation. Lolódùmarè ṣe ń lo agogo ìgbàlà wípé kẹ́ padà sílé. Nítorí pé tí ogun bá ṣẹlẹ̀, ṣe rí gbogbo bó ṣe ń bá yín sọ, tẹ́ sọ wípé wọ́n fẹ́ lọ ṣe ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ lọ sọ di ilẹ̀ òrìṣà. That's why táwọn kan ṣe sọ wípé àwọn ò ní bá yín dá sí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ ń tanra yín jẹ, ẹ dá sí. Ṣẹ́yìn ò mọ̀ pé Yorùbá nation wọ́n ti sign yẹn láti spiritual realm ni. Nítorí wípé májẹ̀mú Olódùmarè ni wípé
àwa ọmọ Yorùbá a ní parun, ṣùgbọ́n tí a bá kọ̀ láti tẹ̀lé tòtítọ́, ìyà máa jẹ wá gidi gan seriously. Ebi á pa wá gidi gan seriously. Ṣùgbọ́n tó bá wá padà wá yá, Olódùmarè máa wá tún ilẹ̀ náà ṣe, á wá fọ ilẹ̀ mọ́. Ṣé wá rí àsìkò tó Olódùmarè bá wá fọ ilẹ̀ yẹn mọ́, á wá kó gbogbo ẹ̀yin aláìgbọràn, ẹ̀yin tí ẹ ketí kunkun tẹ́ sọ wípé ẹ ní gbọ́, á wá fọ yín mọ́ kúrò lórí ilẹ̀. Ṣé wá rí gbogbo àwọn tó bá wá tẹ̀lé tòtítọ́ ló máa padà dé ilẹ̀ lérí. Ṣé ìró bóyá tí ẹ bá tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá nation nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn Árábù ọ ẹ̀sìn ara wọn Kìrìsìtẹ́nì, ṣé rò bóyá ilẹ̀ Yorùbá kò ní dúró ni? Ẹ̀ ń parọ́, ilẹ̀ Yorùbá máa dúró nítorí nǹkan tó máa mú ilẹ̀ Yorùbá dúró ó ń bọ̀ lọ́nà. Ṣé rò bóyá gbogbo rálì tẹ́ ń ṣe yẹn ló máa mú ilẹ̀ Yorùbá dúró ni? No, gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn kọ́ ló máa mú ilẹ̀ Yorùbá dúró, ṣùgbọ́n a kọ́ wípé kẹ́ ṣe láti fi jí gbogbo àwọn tí wọ́n ń sùn lọ́wọ́ ni. Ṣé rí tí àsìkò agogo ilẹ̀ Yorùbá tó bá dún, nǹkan tó fẹ́ gbalẹ̀ Yorùbá ó wà lókè tó mì tìtì báyìí, tó bá jálu universe, tó bá jálu inú earth planet, kò kí ń ṣe ilẹ̀ Yorùbá nìkan, ó máa jálu gbogbo wọ́ọ̀dù pátápátá ló fẹ́ jálu, tó dẹ̀ máa mú gbogbo àwọn ènìyàn, tó máa mú kúrò àwọn ènìyàn burúkú, àwọn ènìyàn bí, àti kọ orúkọ àwọn ènìyàn bí àti àwọn ìlú burúkú, àwọn ìlú tí wọ́n kọ àwọn ọmọ Olódùmarè tí wọ́n kọ ẹ̀yìn wọn sí Olódùmarè, àti kọ orúkọ ọmọ ẹ̀san tó ń bọ̀ yìí. Tí ó bá wá jálulẹ̀ àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n ní agbára, tí wọ́n ti ba ayé wa jẹ́, tí wọ́n ti kẹ̀yìn wa sí universe, tí wọ́n ti kẹ̀yìn wa sí spirituality, àwọn ìlú ìyàwó padà wá di ilẹ̀ ńlẹ̀. Ṣé wá rí àwa ọmọ káàárọ̀ oòjíire, àwa la máa padà rúùlù gbogbo the whole world. Ṣé mọ̀ pé mo máa ń sọ tipẹ́tipẹ́ nítorí wípé àwa ti rí ni. Ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ. Ṣé rí ẹ̀sìn àjòjì ní ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì, tó bá wù yín kẹ́ gbọ́, tó bá wù yín kẹ́ má gbà. Àwọn ò ní wá sí torí wípé a fẹ́ ṣe kinní kan mi. Mo báwọn èèyàn ṣe ń pòwe yẹn, ó tó bí òwe ẹ̀jẹ̀ má bínú tí ń bá mọ̀ òwe yẹn pa. Ká bínú orí, ká wá fi fìlà déèdì, ká wá sì torí pé a fẹ́ jẹ màálù, ká máa pe màálù ń bọ̀dà. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire, ilẹ̀ òrìṣà ni, olórìṣà ló ní, àwọn ìran òrìṣà ló tẹ̀dó, kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ wá lè gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ kẹ́ sọ pé ẹ fẹ́ gbé lájòjì lọ́wọ́ náà ń bànú, kò lè wọ́ọ̀kì o, nítorí pé onílẹ̀ náà ló máa padà wá gba ilẹ̀. Àsìkò táwa wà yàwọn onílẹ̀ ti dé, àwọn tó nílẹ̀ ti dé, èmi làwọn Ṣàngó, Ọbàtálá, òrìṣà ńlá, àwọn Ọya, àwọn obìnrin tó jẹ́ pé olórìṣà, wọ́n ti kọ́kọ́ wárí tó tí wọ́n padà reincarnate, wọ́n ti reincarnate nítorí pé ẹ̀ lójú inú lẹ̀ ṣe mọ̀ wọ́n. Tí wọ́n bá ń fojoojúmọ́ máa preach fún yín wípé ẹ̀sìn àjòjì, iṣẹ́ rò bóyá wọ́n kọ̀ wá sórí social media, wọ́n wá ń ṣe lásán ni. Olódùmarè ló rán wọn, ìmí nínú wọn gan kò ní fẹ́ wá jíṣẹ́. A máa mú tipátipá ni pé àní kò bọ́ta, nítorí pé àsìkò yìí àsìkò tí wọ́n ń lùlù agogo ìgbàlà ni. Nítorí pé Olódùmarè sọ wípé ọ̀nà tóóró òun ni ọ̀nà náà fún ẹni tó bá lójú inú kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. Ṣùgbọ́n tí ẹ bá sọ wípé ẹ fẹ́ gbọ́, Jésù ń bọ̀ wá gbà yìí, ẹ máa pẹ́ ń bẹ́ẹ̀, nítorí pé kò sí Jésù kankan ní sky. Jésù is a fictionary story crooked by the slave master to enslave you because of your resources. Muhammad is a fictionary story crooked by the slave master to enslave you because of your resources. Àwọn Muhammad wà fún àwọn Arab, Jésù wà fún àwọn Europe. Ẹ má máa jọ pọ̀ mọ́ra wọn. Gbogbo bẹ́ ṣe ń ṣe ẹ̀sìn àjòjì nílẹ̀ Yorùbá yẹn is like wípé ẹ̀ ń sin Ọlọ́run àwọn tó pa babaláku bàbá yín. Ẹ̀ ń sin Ọlọ́run àwọn tí wọ́n suppress yín dáwà tó ṣe jẹ́ wípé ẹ̀ ní agbára kankan. Ó yẹ sọ fún mi, all of you in Yorùbá land are powerless. Gbogbo àwọn pastor yín, they are powerless. Àwọn ìmáàmù yín, they are powerless. Ṣé rí tí ẹ bá mú Bible sọ́wọ́ ọ̀tún, tẹ wá mú ayẹta sọ́wọ́ òsì, kí ẹ wá gbé kí ẹnìkan, ẹ jẹ́ kí n sọ báyìí, kí ẹnìkan mú ayẹta dání, kí ẹnìkan wá gbé Bible dání, kí Boko Haram máa bọ̀ kó wá sọ pé òun fẹ́ wá bẹ ọwọ́ yín. Ṣẹ́rẹ́ni tó gbé Bible dání yẹn ló máa gé ọwọ́ ẹ̀ lọ́túwé. Eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ irọ́ o. Ṣẹ́rẹ́ni tó mú ayẹta dání yẹn àdá máa bounce back ni. Ìyẹn ló ń pè ní wípé ẹ padà sí spirituality.
ṣe rí ẹni tó mú kùránì dání èmi tiẹ̀ wo show kan ní mo wo fídíò kan lórí Facebook mo wo fídíò kan lórí Facebook máa kan wà nínú igbó ó mú kùránì dání àwọn Fúlàní wọ́n wá bá nínú igbó pẹ̀lú kùránì tó gbé dání tó ń ṣe pẹ̀lú tírà tó ń pe aláwákíbá wọ́n bẹ́ ọwọ́ ìdánù mọ́ tírà àtọwọ́ ó ń jó ńlẹ̀ńlẹ̀ bọ́ tó bá jẹ́ wípé òkìgbẹ́ ló mú dání tó bá ṣalẹ̀ kan tí ò bá wọlé ó máa ju àdálẹ̀ ó máa sá lọ ni that's why tí àwọn missionary ṣe mọ̀ wípé ẹ máa nídìí agbára yẹn múmẹ́ǹtì torí pé gbogbo nǹkan tó wà ní orí ilẹ̀ yín ẹ mọ nǹkan tó wà lórí ilẹ̀ yín ni ẹ̀yin gangan ní Òṣùmàrè tó jẹ́ wípé Olódùmarè ẹ mọ nǹkan tó ń pè ní Òṣùmàrè ni ẹyọ Òṣùmàrè ó ẹ̀ǹdì orúkọ Olódùmarè ẹ̀yin ẹ mà ní òrìṣà Òṣùmàrè ní inú gbogbo universe nínú planet yìí nǹkan mẹ́rin ni Olódùmarè fi dá ayé Olódùmarè fi iná dá ayé ó fi omi dá ayé ó fi ilẹ̀ dá ayé ó dẹ̀ fi atẹ́gùn dá ayé ẹ̀yin Yorùbá mà lẹ́ni òrìṣà mẹ́rẹ̀ẹ̀rin tó ń control gbogbo ilé ayé iná tó fi dá ayé ta ló ń control ẹ̀ ṣebí Ṣàngó Olúkòso ni nǹkan mẹ́rin tí Olódùmarè jẹ́ kí n fi ọ̀rọ̀ ilé ìsílẹ̀ o nítorí pé mi mọ̀ wípé àwọn kan Olódùmarè sọ pé àwọn kan máa ṣe dojú ikú tó dẹ̀ máa ṣe kí ni tó máa parun nǹkan mẹ́rin tó Olódùmarè fi dá ayé yẹn iná afẹ́fẹ́ omi àti ilẹ̀ ẹ̀yin Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire màlẹ́ lòrìṣà mẹ́rẹ̀ẹ̀rin tó ń control gbogbo ilé ayé Ṣàngó Olúkòso bà ló ń control iná tọ́ndà táwọn òyìnbó ti gbà lọ́wọ́ yín tán wá sọ di tọ́ afẹ́fẹ́ Ọya mà ló ń control afẹ́fẹ́ Ọya yìí mẹ́lá ní ìyá yín mà lọ́ya Ọya afẹ́fẹ́ ló máa ń control Ọya ló máa ń control afẹ́fẹ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò ire bàbá yín mà ní òun ló máa ń control ilẹ̀ omi ń kọ́ ẹ̀yin Ọlọ́ṣun Ọlọ́ṣà Ọ̀ṣun òun ló máa ń control omi ẹ wá mọ yàrá yín ẹ wá gbé gbogbo àwọn òrìṣà ńlá yìí ẹ wá kẹ̀yìn sí wọn ẹ wá ṣe kí ni ẹ wá ń tẹ̀lé ọlọ́run àjòjì ó dáa kò burú o àmọ́ mo fẹ́ sọ kinní kan fún yín o lásìkò tá a wà yìí àsìkò tí a wà yìí àsìkò tó lódùmarè ti dé ni àsìkò tó lódùmarè fẹ́ tún ayé ṣe ni àsìkò tí adániwáyé adẹ́dàá ṣẹ̀dá tó fẹ́ wá fi òtítọ́ wọn kúrò nínú irọ́ àsìkò tí a fẹ́ yọ èpò kúrò nínú àlìkámà ni ẹ wá gbọ́ mi gbọ́ o ẹ gbà mí gbọ́ o that is your own plate of salad nítorí wípé ẹni tó bá rán ni níṣẹ́ lèèyàn máa ń bẹ̀rù èèyàn kì í bẹ̀rù ẹni tẹ́ fẹ́ jẹ fún tó bá jẹ́ pé àwọn pásítọ̀ yín ni wọ́n wá níwájú yín tó ń ṣe ṣìkàràbà ṣìkòròbò tó ń tàn yín jẹ ẹ máa ṣe fádà ẹ máa pe àwọn ènìyàn bíi títí yín ẹ máa pè ń fádà ṣùgbọ́n tó lódùmarè bá jókòó síwájú yín tó bá ń gbẹnu àwọn kan tó bá ń gbà sọ̀rọ̀ ẹ máa ṣépè ẹ máa sọ̀rọ̀ àlùfàǹṣá ẹ máa ṣe bí wípé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe mọ́ kò dẹ̀ sẹ́jọ́ lọ́wọ́ yín o àwa ò ní ṣépè fún yín nítorí pé abiyamọ làwa abiyamọ ni àwa olóòótọ́ àwọn tó lódùmarè gbé sọ̀kalẹ̀ wá tí wọ́n wá ṣe kíni tí wọ́n wá máa tán wá ní kí wọ́n wá sọ òtítọ́ fún yín so that òtítọ́ máa sọ yín di òmìnira ṣe wá rí òtítọ́ tó fẹ́ sọ yín di òmìnira ìyẹn dún fún ẹni tó bá fẹ́ gbọ́ òtítọ́ ni o nítorí pé àwọn kan wà tó máa ṣe dojú kú àwọn kan máa wá báìbù máa yà dojú kú àwọn kan dẹ̀ máa wá kùránì máa yà dojú kú gbogbo àwọn pásítọ̀ yín ńláńláńlá tí wọ́n dá ṣọ́ọ̀ṣì ńláńláńláńlá sílẹ̀ gbogbo wọn ẹ sọ fún wọn kí wọ́n lọ sí inú ilé tó bá jẹ́ wípé agbára wà nínú agbára Jésù tí wọ́n máa ń pariwo fún yín ẹni kí wọ́n lọ sínú ilé ní ọgbà wèrè ẹni kí wọ́n lọ máa ṣe iṣẹ́ ìyanu ń bẹ̀ gbogbo àwọn àáfàá yín ẹni kí wọ́n máa lọ sí kán lọ máa ṣe iṣẹ́ ìyanu rí wọn ní o kò kí ń ṣe story London Bridges falling down ẹ padà sí spirituality yín ẹ̀yin ènìyàn nítorí wípé àsìkò agogo tó ń lù lọ́wọ́lọ́wọ́ yìí àsìkò pé kí wọ́n máa ròyìn ìgbàlà fún yín ni àmọ́ tẹ́ bá sọ pé ẹ fẹ́ padà sí spirituality yín ohun tó máa mú yín ṣe lásìkò tẹ́ bá wà ní the spirituality yẹn ẹ wà ní rí mọ́ àsìkò tí spirituality yẹn ẹ ní rí mọ́ àsìkò kan wá ń bọ̀ tó jẹ́ wípé ẹ máa wá sunkún ẹ ní rí mọ́ tó bá jẹ́ wípé àwọn ọba yín máa ń tẹ̀lé spirituality tí wọ́n tẹ̀lé tòtítọ́ tí wọ́n tẹ̀lé àwọn onílẹ̀ àwọn tó ń tẹ ilẹ̀ dó Fúlàní kankan àwọn ọba wa ìgbàanì wọn bí Fúlàní kí ló ń jẹ́ Fúlàní ẹ rántí nígbà tí wọ́n ṣe máa ń ṣe bọ́ ṣe ń ṣe
tó sì máa ń ṣe bó ṣe ń ṣe. Àwọn Fúlàní máa ń ṣe bọ̀yìbọ̀yì ní abẹ́ wa nílẹ̀ wa, tó bá wọ́kọ̀ máa dẹran wọn máa bá sí ti wọn lọ ni. Nígbà tán rí wípé wọ́n ti gain spirituality, wọ́n ti kó pamọ́, wọ́n ti tọ́jú ẹ̀ pamọ́, wọ́n ti sọ yín di empty barrel, wọ́n ti sọ yín di òfútù fẹ̀tẹ̀, wọ́n ti sọ yín di kòròfo. Ẹ̀rí kí ló ń ṣe fún yín sìn? Wọ́n wá ń tẹ ojú yín mọ́lẹ̀ ṣàkàṣàkà, wọ́n wá ń ba ojú yín jẹ́ yánmayànmá, wọ́n wá ń pa yín, kódà wọ́n tẹ̀ tí ń fi ebi pa yín. Ìgbà kan tẹ̀ láwọn ò ní gbé oúnjẹ wá fún yín mọ́. Nítorí kíni? Nítorí pé ẹ ti sọ òtítọ́ nù. Ẹ jẹ́ tẹ̀lé òtítọ́, nítorí pé òtítọ́ nìkan ló lè yọ yín kúrò. Ẹ wá jẹ́ kí n wá sọ eléyìí last kí n sọ fún yín. Kò sí bí gbogbo yín ò bá ṣe fẹ́ gbọ́ òtítọ́ tó bá wù yín kẹ́ ti torí pé wọ́n fẹ́ lọ sọ ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ lọ sọ di ilẹ̀ òrìṣà, kẹ́ sọ wípé ẹ̀rí tẹ̀lé Yorùbá nation, ẹ̀ ń parọ́, ó wà lápò yín. Kò sí nǹkan tó kan Olódùmarè pẹ̀lú èèyàn kan tẹ̀lé Yorùbá nation, èèyàn kan tẹ̀lé Yorùbá nation, nítorí pé àsìkò Olódùmarè ti sọ wípé àsìkò kan ń bọ̀ tí wọ́n máa gba ilẹ̀ táwọn missionary, àwọn slave master tí wọ́n ti bàjẹ́. Olódùmarè lóhun máa tún ṣe ilẹ̀ tuntun, ilẹ̀ òmìnira ó ń bọ̀. Ẹ support o, that is your own cup of tea. Nítorí pé kò sí nǹkan tó máa dálẹ̀ ilẹ̀ òmìnira dúró. Ẹ mọ̀ wípé àwọn kan wà tó Olódùmarè dá sílé ayé yìí ni wípé kí wọ́n máa rúbọ fún universe so that gbogbo wishes wọn ó máa ṣe kíni, ó máa padà come true. Àsìkò a dẹ̀ ti gbé ilẹ̀ Òṣùmàrè, ilẹ̀ Yorùbá, ilẹ̀ Òṣùmàrè ni. Ọmọ Òṣùmàrè ni wá, kò dẹ̀ sí nǹkan kan téèyàn fẹ́ ṣe sí. Ilẹ̀ òrìṣà nílẹ̀ wa, kò dẹ̀ sí nǹkan kan téèyàn fẹ́ ṣe sí. Òrìṣà la fi tẹ́lẹ̀ Yorùbá dé o. Bó wù yín kẹ́ gbọ́, bó wù yín kẹ́ gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wé Fúlàní ńlá, láwàní ńlá tẹ́ ẹ sọra yín di sùtánì òjijì tó jẹ́ pé ẹ kúrò lẹ́yìn babaláku baba yẹn wá sọra yín di sùtánì. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọ súùtù bí àwọn Europeans tẹ́ sọra yín di bíṣọ̀pù òjijì yẹn. Ẹ lọ, ó máa pè yín, kò tí kàn yín. Àsìkò kan bọ̀ tó jẹ́ wípé àti sùtánì láwàní àti súùtù àwọn bíṣọ̀pù àní rí mọ́. A máa wọ aṣọ gẹ́gẹ́ bí àwọn ọmọ káàárọ̀ òjíire ni. A dẹ̀ máa rúbọ, a máa ṣètùtù, a dẹ̀ máa tẹ̀lé àwọn òrìṣà babaláku bàbá wa, nítorí pé àwọn nìkan ló lè develop ilẹ̀ wa, àwọn dẹ̀ nìkan ló lè mú ilẹ̀ wa, àti àwọn nìkan ló lè mú ilẹ̀ wa dúró, àwọn dẹ̀ nìkan ló lè fún wa ní wisdom láti develop ilẹ̀ wa. Lásìgbà tá ti tẹ̀lé ẹ̀sìn àjòjì láti thousands of years ago, kí la again nǹkan kan, ìrora, ikú, ìpayín keke, ìfàdàsẹ́yìn, àwọn ọmọ wa rí ránhùn, àwọn ìyá wa rí rádaràdá, gbogbo àwọn ènìyàn rí jágajàga, gbogbo ilẹ̀ yẹn gan rí yánmayànmá. Onílé wa dé, ẹ wá ń kariwo, wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ sọ dòrìṣà. Tó bá sọ ilẹ̀ Yorùbá, tó bá sọ dòrìṣà ńkọ́, kí ni ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ṣé kò kí ń ṣe ilẹ̀ òrìṣà ni? Ṣé nítorí pé àwọn Róòmù àtàwọn Árábù wọ́n ti wá gbé ẹ̀sìn àjòjì fún yín? Lásìgbà tó ti wá ń sọ ẹ̀sìn wá gbé Yorùbá tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá fẹ́ sọ di ilẹ̀ òrìṣà. Lásìgbà tó ti wá gbé ẹ̀sìn àjòjì wá fún yín, kí ni ẹ develop nínú ilẹ̀ yín? Ẹ lè gbin oúnjẹ kọ́mọ́ tòmátò lásán ẹ lè gbìn. Àwọn ọmọ yín wọ́n kàn ṣáà ń jogun, wọ́n ti gba gbogbo agbára yín. Ẹ wá sọ pé a fẹ́ tẹ̀lé ẹ̀sìn àjòyè. Ẹ wò, mo kàn ní pé kí n wá ṣí yín létí ni. Ẹ padà sílé o, ẹ padà sílé, nítorí pé Olódùmarè ọba òkè nìkan ló lè mú wa ṣe kíni, ló lè mú wa mọ ọ̀nà. Gbogbo ẹ̀yin àwọn tó bá ń lùlù agogo ìgbàlà fún yín, ẹ padà, nítorí pé àsìkò tó ń bọ̀ yìí, àsìkò ìparun ni. Mi ò gbàdúrà kẹ́ parun o. Olódùmarè ọba òkè a máa wà pẹ̀lú yín o. Àwọn wo ló kọ àlà fún yín? Ṣé báwọn slave master ló gbé àlà fún yín? Gbogbo orúkọ yẹn wọ́n dàrú mọ́ yín lójú ni. Ta ló kọ English? Ṣé báwọn England ló gbé English wá fún yín? Gbogbo èdè yín, àṣà yín, ẹ̀sìn yín, ìṣe yín wọ́n ti gbọ̀n dànù. Wọ́n wá gbé fake, wọ́n wá gbé ayédèrú, wọ́n gbé lé yín lọ́wọ́, wọ́n tún wá kó pépà wá, wọ́n tún wá fi ń kó resources yín lọ. Ẹ wá sọ pé àní padà sílé òrìṣà. Àbá dúró sílẹ̀ ilẹ̀ òrìṣà fẹ́ẹ̀kì tí wọ́n gbé wá fún yín ni. A ní a fẹ́ tẹ̀lé òrìṣà original, ẹni ká máa tẹ̀lé fictionary zombie Jésù àti zombie Muhammad tẹ́ máa lọ máa bọ̀ tí wọ́n ríran tó tí wọ́n ti di, táwọn Boko Haram máa pa yín tí wọ́n gbọ́ nǹkan tó tẹ́ bá gbàdúrà sí wọn ò ní gbọ́. Zombie, wọ́n dàbí zombie, wọ́n ríran, wọ́n rí nǹkan kan, wọ́n mọ̀ nǹkan kan, wọ́n lè help yín, wọ́n lè help. Àwọn nǹkan tẹ́ ń sìn nílẹ̀ Yorùbá kò lè help ló ń jẹ́. Àwọn bàbá wa tó lè help yín gangan la máa pè padà wá, so that wọ́n á lè help gbèsè ayé gbogbo wa lè ṣe kíni, a lè ríran ríra, ayé wa lè máa da, gbogbo wa lè máa jẹ ọrọ̀ ọlá, a lè ní fọkànbalẹ̀.
so bó ṣe máa jẹ́ nìyẹn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò pátápátá. Olódùmarè ọba òkè kò ní jẹ́ kẹrí òun gbé sọnù bí ó kì í ṣe bí ọmọ.